Akola Jim. Akola Jim be. Ṣàlàáfíà lẹ wà. Ṣàlàáfíà gbogbo yín wà. Akola Jim. Jim olóyin la wà yìí o. Jim olóyin sọ́sẹ́. Ìmọ̀ tó látarodo nínú tó ní ṣọ̀mbọ̀ tó ní pẹpẹ soup. Jímọ̀ aláta o, Jímọ̀ aláta. Jímọ̀ tó yí róbóróbó. Jímọ̀ tó ta swẹ́swẹ́ lẹ́nu, tó ta swẹ́swẹ́ lẹ́nu. Ẹ̀yin tèmi Akọ́lá Jímọ̀. Ṣé ti múra àti máa lọ kí Jímọ̀? Àbẹ́ ẹ̀ tí múra. Nítorí tí ni mo ṣe tètè dé shop. Mo sáré rush gbogbo àwọn order tó wà níwájú mi. Gbogbo ẹ̀yin tó kù ẹ má bínú, I'm coming back. Akọ́lá Jímọ̀. Akọ́lá Jímọ̀ àsìkò yìí. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà. Torí èmi ń gbádùn yín gan. Ṣé ń gbádùn mi? Èmi gan gbádùn yín. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà ń bẹ̀ yẹn. Ṣé ẹ ti rójú olórí Àdìsá, ìyàwó bọ̀dá Àdìsá? Ṣé ẹ ti rójú mi? Ẹ rí mi? Mọ̀mísí Tímì, Mọ̀mísí Adéṣẹwà Kíṣin. Ṣé ẹ ti rójú yẹn bó ṣe ń dázù? Ojú táwọn òkun powder sí. Ṣé ti rójú mi àbẹ́ẹ̀ rí? Torí tí mo ṣe wà ń bí mi ò gbọ́dọ̀ kun powder, mi ò gbọ́dọ̀ lo filter. Nǹkan tá à ń sọ lọ́tẹ̀ ni pé tó bá sure fún ẹ tó confirm gidi tó mọ̀ pé ó sure ó yá gbójú jáde bí mo ṣe gbójú sínú kámẹ́rà. Gbójú ẹ̀ sínú kámẹ́rà báyìí, má lo powder, má lo filter, má lo ná, èmi ò lo ná, èmi ò lo powder, èmi ò lo filter. Tó bá ti sure fún ẹ bẹ́ẹ̀mi ṣe jókòó báyìí ó yá gbé síta, òun gangan là ń bi ẹ́ léèrè. Ẹ tẹ̀mí ṣàlàáfíà lẹ́wà, ojú òní tí mi ní wáìtì. Ẹ ní dààmú kẹ̀, ẹ má ní dààmú kẹ̀. Ojú òní tí ṣé mo bá yín láyà àti àlàáfíà? Ẹ mọ̀ pé mo sọ nǹkan kan fún yín. Mo sọ fún yín pé mo ní ọmọ yẹn mo láláwò òkú ni. Number 1 aláwò òkú ni. Number 1 ọwọ́ ayé wà lára rẹ̀, ọwọ́ ti wà lára rẹ̀ already. Àwọn èèyàn ti parí iṣẹ́, wọ́n ti parí iṣẹ́ already. Ó kàn ó ń wábi tó fẹ́ fọrùn kọ sí ni. Jẹ́ n ṣàlàyé kinní kan fún ẹ kó o gbọ́ tèmi, kó o gbọ́ nǹkan tí mo fẹ́ sọ lọ́wọ́ ẹ̀. Àwọn tó bá fẹ́ lò, àwọn tó fẹ́ lò, tó fẹ́ fi ikú ẹ̀ kọ́ lọ́rùn, èmi Ọbalẹ̀ Elizabeth ò lè sí ń bẹ̀. Ṣé ó ti yé ẹ? Ẹ̀yin èèyàn, mò ń bọ̀. Ẹni ọlá Ẹni ọlá jọ, mo rò pé máa tẹ̀lé lórí kíní mi ṣá ní ìdẹ́rí. Sọ fún ìyá àlẹ́ à pé mo ní kó send picture dáàdì mi ibi tó ti wọ suit tí orí wọn ti pa tí gbogbo orí wọn yọ yẹn, ní kó send ẹ̀ sí ẹ̀ ń sìn send ẹ̀ sí mi kó mu wá. Ẹ̀yin èèyàn máa fi bàbá mi wọ̀nyí, ọmọ kọ́ lèmi. Bàbá mi ṣe máa pa lórí kémi wá nírun lórí. Ọmọ kọ́ ni mí nà. Bàbá mi á pa lórí. Dáàdì mi kú ní 19, mo ti sọ fún mi báyìí. Dáàdì mi kú ní 1989. Irun tí dáàdì mi get last was 1973.
ní ọjọ́ kò mọ àbúrò mi tó ń jẹ́ Kudi yẹn irun tí dáàdì mi gẹ̀ láti láyé ni kéèyàn má fi irun kan orí fún kó má fi kíní bábà kan orí ṣàmọ̀ kékeré náà lọ láyé àtijọ́ kó má fi kan orí láti 1973 wọ 89 tó fi kú how many years ni ẹ máa fi fọ́tò bàbá mi wọ̀nyí pé lèmi tí wàá fẹ́ rí irun ẹ̀dùn náà irun yìí tí ẹ̀ tún sì pọ̀ níbo mo ti fẹ́ rí irun ẹ̀dùn náà mo lẹ ti fẹ́ kí n ti rí irun mo lẹ ti fẹ́ kí irun tún sùn débi ìbàyìí àwọn ọmọ mi gan ló jẹ́ máa ṣe dáadáa wọ́n ní mọ́mí when you do braid maybe your hair will come up níbo mo ti wá fẹ́ rí irun ṣé o ti pẹ̀lú o ti gẹ̀ ti àyà sọ ẹ́ kó sábà mi ṣe ń sìn you understand níbo lẹ fẹ́ kí n rí irun èmi ò ń ṣọmọ àlè ọmọ ọkọ ni mí tẹ́ ẹ bá rí mọ́mì mi ibi tí irun mọ́mì mi ti bẹ̀rẹ̀ rè ẹ̀ ń bò mo ti wá fẹ́ rí irun níbo ni irú mi ti fẹ́ rí irun kí ni mo fẹ́ fi irun ṣe irun kọ́ là ń bẹ́ẹ̀ sọ gbogbo ojú mi gbogbo anything tó ń kó post àti tó o gbé tán bóyá mi kílẹ̀ lẹ̀ mọ́ àbí ìtẹ́lẹ̀ ohun tó bá ń kó rí bó ṣe rí gan nìyẹn èmi ò ní wá báyìí jìnnà ó kọrin tì ṣẹ́gbẹ́ yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ́ yín ṣẹ́gbẹ́ ẹ̀yin eléke mi ṣẹ́gbẹ́ orórin kankan tì agborin lọ́wọ́ agborin agbálẹ́nu agbájó lẹ́sẹ̀ agbàwà lọ́wọ́ ẹ̀ agbọmọlúàbí lọ́wọ́ ẹ̀ agba owó lọ́wọ́ ẹ̀ ẹwà wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ torí tí ojú bá dáa tí ìsàlẹ̀ ò dáa ṣé wọ́n ti gbẹ wà kò sí nǹkan kan lára ẹ mọ́ kòròfo ló kù kòròfo bámú ló kù lára ẹ kòròfo no èyàn má ní kí mi ní post dáàdì tèmi tó jẹ́ pé bàbá mi wà lórí Facebook èmi ń gbé bàbá mi wá mo ń gbé àwọn fámìlì mi wà ń bí àwọn fámìlì tèmi wà ń bí so ìtí orí ti irun yẹn gbogbo ètò ìgbé wá yẹn story ni èmi mo wà bí báyìí èmi náà àwọn èèyàn ṣáà ń rí kò sẹ́ni tí ò mọ̀ pé tó bá ti di pé wọ́n ń búyàn wọ́n ṣe fracas wọ́n á lọ gbá oríṣiríṣi fọ́tò èmi ò kó yín jẹ 2007 èmi ti wà lẹ́nu bò níbí báyìí mo ti wà bí báyìí tó bá ní èèyàn kan tó máa ń dá gẹ̀gà tó máa rojọ́ tẹ́ wọ́n máa dá wọ́n ní ọba ńlá ni kò wá ní jẹ́wọ́ ìwọ rádaràda àgbèsùn kọ́sọ̀ ìwọ ò ní nǹkan kan lára mọ́ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀gá custom ọmọ ẹ̀yìn custom gbogbo pátápátá náà lò ẹ̀ àwọn ajá custom wọ́n lò ẹ̀ gbogbo àwọn security agencies tó wà lọ́nà ọbẹ̀ yẹn kò síbi tó òpin dé lẹ́yìn àwọn yẹn kátẹ̀ fáwọn yẹn sílẹ̀ gbogbo àwọn onífàyàwọ̀ tó wà gbogbo bẹ̀ yẹn gbogbo wọn náà ti sáàfù ẹ̀ round ìwọ nìkan obìnrin wá joyè kárí ilé nìyẹn òun náà ló fi jẹ́ pé o ṣe ń ṣe èrò lábẹ́ oníyà tèmi oníyà ẹ torí kò ń ṣe ìyá tèmi ó rí ìyá mi ni oníyà tiẹ̀ yàgbẹ́ sára ìwọ gan mọ̀ ìpárà àbúrò onígọ́ tí ìyá mi wá bíbà oníyà tiẹ̀ oníyà ẹ ló yàgbẹ́ sára níbo oní ló bá gbárí ẹ létí wọn ò tí ì bí ọmọ náà kù abiyamọ for a reason ni ìyá mi màá gbáyà mi létí àbọ̀mọkàn àgbáyà mi létí wọn kì í ṣíwọ́lù àwọn abiyamọ kan ò gbọdọ̀ ṣíwọ́lù wọn torí wọ́n ṣiṣẹ́ ọmọ wọ́n dẹ̀ ń jèrè ọmọ ìyá tiẹ̀ ò ṣiṣẹ́ ọmọ torí ẹ̀ ni ò ṣe jèrè ẹ̀ ìwọ́gùn wàá jèrè ọmọ torí ẹni tó bá bímọ tó bá jèrè ọmọ ó máa front ẹ̀ kó ń jèrè ọmọ yẹn ìwọ ò jèrè ọmọ kò dẹ̀ sí bó ṣe fẹ́ jèrè ọmọ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fi jẹ́ kó má jèrè ọmọ ẹ̀yin tèmi ẹ má jà bẹ́ẹ̀ yẹn o
ẹ má kọrúkọ èèyàn sí bí o, ẹ mọ nǹkan tó ń wá, ẹ jẹ́ ń ṣàṣírí kan fún un, ó ń wá kí n dárúkọ òun, ó ń wá kí n dárúkọ mu, tó bá wá tí n bá wá dárúkọ ẹ̀ wọ́n wá invite èmi àti ẹ̀ wá jọ jókòó kí alẹ́ àmá send ẹ̀ sí mi, kò sí mo fẹ́ wò ó máa send ẹ̀ sí ẹni ọlá ni kó send ẹ̀ sí, ẹ̀ wá lọ jókòó wọ́n wá ṣé kò yé yín tọ́lọ́pàá bá pè yín nǹkan tó wà Nàìjíríà sí ọlọ́pàá máa pè yín wọ́n máa ń pa àwọn èèyàn ẹjọ́ decide ẹjọ́ sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n bá fẹ́ parí ìjà, ọgbọ́n ló ń dá ó fẹ́ kí n dárúkọ òun, èmi ò ní dárúkọ ẹ̀ torí èmi ò lè bẹ́ẹ̀ ṣe. Bó o rojọ́ mi dé kò síbi tó rojọ́ mi dé ọlọ́pàá sọ pé ṣé ó dárúkọ ẹ̀ torí mi ì dárúkọ ẹ̀, èmi ò dárúkọ ẹ̀, mi ì ní dárúkọ ẹ̀ torí mo pinnu ní. Ṣé o mọ̀ pé ńgbà tó ṣe fún ìkejì ẹ mọ́ ṣe bá yín fà lọ fà bọ̀ wọ́n jókòó kan fẹ́ bá yín parí ẹ̀ ní, èmi àti ẹ̀ ò lè jọ ṣe láyé. Wo tó bá wùn ẹ̀ gbogbo orúkọ mi tí mò ń jẹ́ bámbámbámbám òní mo kọ sórí bíbá òní mo ti dárúkọ gbogbo orúkọ mi, tó o bá ti dá títí tó bá sú ẹ fúnra ẹ ló fún ẹ ibi tó ti ń da ẹ ló máa yí kó aná sí. Ṣé o ti rí? Ṣé o rí? OBANLA for a reason. Àwọn olórí burúkú tẹ́ ẹjọ́ ń ṣẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ ẹgbẹ́ ìyà, àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ tán ẹran sí mi lóru tẹ́ ẹgbẹ́ ìwo kíní ìlọ ẹgbẹ́ dání wáìtì ẹ wá lo owó ẹyọ ẹ fi sí ẹ fẹ́ kìbọ̀ mí lẹ́nu wọ́n fi ń lé mi kiri lóru àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀. Ṣé o mọ̀ ṣe rí i pé ìgbà tọ́lọ́run máa jù yín lọ torí mo sọ fún yín everything is for a reason. Tẹ́lọ̀ mi gbàṣẹ ìwà lánàá wọ́n á ní mi tí ì ní wọ̀ bóyá tí n bá travel ni màá wọ̀ tó wá rí mo lálàrí àwọn ọmọ ẹgbẹ́ àti ìwé náà tó ń sáré kiri tó ń ṣẹṣẹ ṣoṣooṣù ṣẹlẹ́ṣẹlẹ́ ìgbọ́ tí n bá tún rí ẹ máa fà ìtúni bámbám. Ṣé ọmọ pé kọ́kọ́ ń dọ̀jì kiri ń tẹ́ ẹ mú wá rè kíní ìwò ò ní mo wá wọlé ni. Àmọ́ OBANLA for a reason, OBANLA kìnìún for a reason. Kò ní dáa fún ìyá ẹ tó kú jálajàla, ìyá ẹ tí ò lẹ́bí tí ò lára yẹn, ìyá ẹ kò ní dáa fún inú kòtò. Ẹ̀yin tèmi ẹ máa wọ ọjà bàbá ṣe ń sọ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ 30,000 ní sẹ́ẹ̀tì tí mo gbé wá fún yín 30,000 mo ní silver mo ní gold 30,000 naira. ó bọ́ sórí ẹ̀yin tèmi ṣe gbé ní abẹ́ gbé ìwọ̀n bẹ́ẹ̀ mi ṣe skin challenge ìwọ ni kò bọ́ sàbáì tó o bá máa wá ṣe ṣáàtì irú clay tó kun sójú yẹn ó tẹ wá clay ló kun ó rí ibi tó ti bẹ̀rẹ̀ ni ó wá kùn ó wá lẹ̀ ṣòpò ó tún kun akundọ́rùn ni ó wá dàbí mebo. Ṣé o mọ tán pé mebo ẹ̀yin èèyàn ẹ jóná ẹ wo bàbá mi ẹ wo orí bàbá mi ẹ wo bàbá mi bàbá tèmi lélẹ̀ ṣé ẹ ti rí ṣé ẹ rí ibi tí irun ẹ ti bẹ̀rẹ̀ ṣé ẹ rí dádì mi ẹ̀yin ti Facebook ṣé ẹ ti rí bàbá mi ok níbo ni mo ti fẹ́ rírun ẹ gbà mí ṣé ẹ ti rí ẹ̀yin ti YouTube bàbá tèmi lélẹ̀ Musbahu Alani this picture December 1988 ni dádì mi yà December 1988 ló ya picture yìí ní end of the year party half print textile ní Yànà Solo half print textile. My daddy was the purchasing manager of that place then only. Daddy tèmi ẹ ṣe ti rórí ẹ ṣe rí daddy mi very handsome máa sọ fún yín bàbá mi hands ìyá mi gan beautiful ìyá bàbá mi mo jọ ń bò mo ti fẹ́ rí irun tó ń wá irun tó lẹ̀ àwọn irun tó lẹ̀ báyìí àwọn irun tó lẹ̀ irun yẹn náà fi ń ṣe béèyàn bá lẹ́wà tí ò bá lọ́pọlọ béèyàn bá lẹ́wà tí ò ní wà béèyàn bá ní ẹwà tí ò lọ́rọ̀ tí ò lè èèyàn gidi lára ẹ̀yẹn náà tó ẹ jẹ ó fáìn gan àbí ọmọ lódùn tó yìí ẹwà ló pọ̀ báyìí òṣì ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ ìbànújẹ́ sọ̀rọ̀ àǹdí ẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ olórí burúkú ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ àṣèrè ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ àwọn wèrè ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ abùgìjẹ ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ àwọn asínwín ló sọ̀rọ̀ àǹdí ẹ̀
àwọn ẹlẹ́bi ló sọ̀rọ̀ àǹdẹ̀ ọmọ ọ̀dọ̀ ló sọ̀rọ̀ àǹdẹ̀ orí ẹ ti bàjẹ́ orí bó ṣe fine bó rí èèyàn gidi lára àǹdẹ̀ bó rí báwọn èèyàn gidi ṣe yí ẹ ká ìwọ fine orí bó ṣe fine lọ gbé patí tó ṣe kó gbé sẹ́gbẹ̀ẹ́ wedding ọmọ mi lọ gbé wedding tẹ kó gbé sẹ́gbẹ̀ẹ́ wedding ọmọ tèmi kó lọ gbé wedding ẹ kó gbé sẹ́gbẹ̀ẹ́ ọmọ mi olórí burúkú olóṣè òkò bóun bímọ sí tòsí òkò bóun bímọ wá ní kíní ọmọ mi wà ní kíní ọmọ mi wà ní kíní ọmọ mi wà ní kíní èmi mo kọ́kọ́ ṣe na mi first do am ẹ lọ bá mi gbé aago ṣọ́ọ̀ṣì wá kí n laago mọ́ lórí burúkú lórí kórí ẹ̀ fọ́ dànù èmi lèmi ń laago èmi náà èmi lèmi gbá aago wá bí èmi mò ń laago èmi mo fi aago ṣe chat ìwọ yá aago lónìí nọ́mbà wa àwọn ìṣe Christian àwa tá à ń lù tó jẹ́ pé aago ìgbàlà tá à ń lù yẹn tó bá jẹ́ ọmọ kérúbù wà jẹ́ ọmọ CAC máa ń gbọ́ mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá mo fara mọ́ Ọlọ́run àpọ́sítélì ọ̀nà ìyè yíyẹ mi ò mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá ìyè rè omi ìyè Jésù olómi máa ń gbàgbó ó yá bá mi gbé aago táwa ń lù rè tí n bá ti lù ó ní àwọn tó àwọn màláìkà tó ń gbá aago wọ́n ti mọ táìmù tí wọ́n ń lù wọ́n ti máa wá tá à ń lù wọ́n dá sáǹdì yẹn mọ̀ tá a bá ti laago báyìí wọ́n ti dá wa mọ̀ pé yes ọmọ ìgbàlà kí aleluya ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe wọ́ ó lẹ́sìn aláyé bálabàla ó fọkọ bálabàla ó ṣiṣẹ́ bálabàla ó ṣọ̀rẹ́ bálabàla gbogbo nǹkan ayé ẹ̀ bálabàla ni ó tún ṣẹ̀sìn bálabàla ìwọ táyé ò balance ayé ò straight ayé ò wùn mí ó ń ṣọmọ téèyàn gbọ́dọ̀ fọlá ìtọrọ ìwé bọ́ sí social media oníyẹ nìkan ń yàgbẹ́ ìyá ẹ ló ń yàgbẹ́ ìyá ẹ ló yàgbẹ́ kú ìgbà tí ìyá ẹ yàgbẹ́ kú kódà gan-an ó tún ṣu ẹ̀jẹ̀ kú ni ó pọ̀ ẹ̀jẹ̀ kú ni ẹ̀jẹ̀ ń ro lára ìyá ẹ ni torí ìgbà tó lọ ṣiṣẹ́ ibi tó ṣe yẹn bó ṣe lagimọ́ lórí látọ̀hún báyìí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà lára ẹ ni ẹ̀jẹ̀ akọ́kọ́ wò pé kí ló ń ṣe ládùúgbò bó ṣe ń yàgbẹ́ bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń dà lára ẹ ikú oró nìyẹn kù ìwọ ọmọ ológo bìfọ́ yẹn ikú oró nìyẹn kù ọ̀rọ̀ wo ló fẹ́ bá wa sọ ń bí àwọn tí àwọn bá kú oró bíi tiẹ̀ ló yẹ ká ìjọ máa ṣe ta ló máa bẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ àwọn èèyàn ò lè bẹ́ ẹ ṣe mọ́ ìwọ ti dẹ́ni àkọ́tì sílẹ̀ ó ti dẹ́ni àkọ́tì ó ti sí jẹ́ ń sọ nǹkan kan fún ẹ ògo tí a ti fi pààrọ̀ tẹlòmíì tó bá ń gbọ́ gbà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ lò ògo tí a ti fi pààrọ̀ tẹlòmíì ẹgbẹ̀yìn ẹgbẹ̀yìn gbẹ̀rin orí kan gbè ó lè rí kan mọ́ ọ̀run ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó tún mọ̀ ṣe mọ́ ìwọ báwo láti bó síbò èmi ni Ọbánlá Elizabeth for a reason ìyàwó bọ̀dá Àdìsá for a reason ìwọ lè bọ́ sà kó o hàn àṣẹ pé ọkọ ẹ̀ ìjọ tó débi òun ó bá wọ ọkọ ẹ̀ òòrò kó ṣókó ọkọ mi ló wá wò ń bí ni ọmọ jálajàla jákòjẹ o tiẹ̀ ní respect fún anybody mọ́ olóòdè bí o kàn wò kó ni ó kó ọkọ mi ló wò débi ó kó ọkọ mi ló wò débi èyí tó ṣe láti ilé kò tó ẹ tọkọ ẹ ò tẹ́ ẹ lọ́rùn kò ń tẹ́ ẹ lọ́rùn olórí burúkú olóṣì tó bá dóko driver á dó tàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ọkọ ẹ gbogbo kò lè tẹ́ ẹ lọ́rùn torí yẹn gun ògùn orí ẹ mọ́ ìyẹn gun ògùn orí ẹ mọ́ ó rò pé báyìí ń sọ̀rọ̀ ọkọ mi yẹn kí nǹkan dà fi sínú ọ́fíìsì kó fà lóko torí ẹ̀ ló ṣe wọ pátá débí olórí burúkú olóṣè lérò lábẹ́ ó rò pọ́kọ tèmi ya àwọn bàbá òṣì bàbá rádaràda yẹn ni torí ẹ̀ lẹ́ẹ̀ ṣe lè rí tán ọkọ mi kan gbòòrò torí ọkọ tèmi is a very decent man sọ̀rọ̀ ẹ̀ anywhere àwọn àti ọmọ pé Akeem ọkọ mi face family ẹ̀ ni he face his family face his children face his wife
once ó ní ọkọ òun kọ́lé ọkọ òun kọ́ kínní fóun ọkọ òun lẹ́yìn tó nǹkan àwọn ọkọ máa ń sùn ẹ̀yin èèyàn ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ibi tẹ́ ẹ bá gbé wà yẹn ẹ bá mi mú fóònù yẹn ẹ bá mi tẹ Google map ní kẹ́ ẹ tẹ o Google map ní kẹ́ ẹ tẹ ẹjọ́ nítorí Ọlọ́run Google map ní kẹ́ ẹ lò ẹ bá mi tẹ Google map ẹ wá kọ àdírẹ́sì ṣọ́ọ̀bù ẹ̀ ṣèbó ó ní ṣọ́ọ̀bù ẹ sáàṣì ẹ̀ ó wà lórí Google ní ìfẹ́ dárúkọ ẹ̀ ẹ kọ orúkọ mọ́ọ̀lù ẹ̀ tó lóun kọ́ yẹn ẹ fi sórí Google map kẹ́ ẹ wá ní pé ẹ̀yin wà ní Shoprite ṣé kò yé yín ṣé ok láti ibi tó ń lọ yẹn ibi ọ̀dọ̀ tiẹ̀ yẹn kẹ́ ẹ wá fi pé ẹ̀ ń bọ̀ ní Shoprite ẹ wá fi ẹni tó wà ní Ìbàdàn ìwọ tó wà ní Ìbàdàn náà ṣe Google map ẹ sọ pé òun lọ sí Shoprite kẹ́ ẹ wá wo iye ìgbà tí ẹ máa lò tẹ́jọ́ máa fi dé Shoprite ẹ̀yin tí ẹ náà tún kò ń bẹ o ẹ̀yin tí ẹ tún wá ṣe ẹ̀yin tẹ́ wà ní Badagry ẹ ṣe tí náà ẹ̀yin tẹ́ ẹ bá tún wà ní Ìdíròkò ẹ̀yin tí Ìdíròkò ẹ ṣe tí náà nǹkan shopping mall ó kọ́ shopping mall fáwọn àwọn olùkọ́ fún àwọn olùkọ́ shopping mall fún ó kọ́ fáwọn olórí burúkú bíi tiẹ̀ ó kọ́ fún ìwìn àtàwọn tẹ́ẹ̀jọ́ ń ṣoṣo lẹ̀ àwọn yẹn ló kọ́ fún ìwìn àtàwọn tẹ́ẹ̀jọ́ ń ṣoṣo lẹ̀ ló kọ́ fún ó kọ́ fún àwọn èèyàn tó máa working ẹ fẹ́ ra nǹkan wọ́n lọ́jà wọ́n dà lánàá ẹ wo nǹkan ẹ jẹ́ kàn mọ́ ẹ dá yín lò kò ẹ jẹ́ kàn dá yín lò kò sí mi lè mọ̀ wọ́n sórí mi lè mọ nǹkan tán rà sórí. àbí ẹ bá mi dá àti ẹ ló nǹkan ẹ bá mi fún wọn ní drink ẹ ní sùn mo wà lórí live kò sí mi ò ṣe máa dá wọn lò mo ń ṣe program ṣẹgbọ́n ẹ ní sùn ṣé conference snacks. ẹjọ́ mo wà lórí chat bá mi get snacks fún wọn bá mi ra Pepsi fún wọn náà ṣe máa mu Pepsi abomi ṣe máa mu mi àti Pepsi bá mi get Pepsi fún wọn àti mince pie méjì wọn máa ṣayé wọn bẹ ẹ ní sùúrù báyìí tán máa pè wọn ẹjọ́ máa ṣayé wọn ẹ ní sùúrù ó ṣí ṣọ́ọ̀bù tó lóòṣì yẹn ó ṣí fáwọn tẹ́ ẹ̀jọ́ ṣoṣo lẹ̀ ni ẹ mọ̀ pé àwọn kan gbà gbogbo èèyàn bá sùn òru náà àwọn míì rìn àwọn ẹgbẹ́ ẹ̀ ló ṣí fún àwọn ẹgbẹ́ òun ló ṣí fún kò kì í ṣe fún àwọn èèyàn nọ́mọ́ èèyàn báwọn èèyàn rí àwọn àti ìṣe ìwọlé tán wá ra nǹkan táwọn èèyàn wọlé tán ṣí ṣọ́ọ̀bù tán máa jáde tán òru náà wọ́n ń ṣèpàdé tiwọn ọmọ ọ̀ràn kíran ó ti lọ tójú bọ nǹkan tágbára ẹ̀ tójú ẹ̀mí ẹ lọ ó wá ń ṣe wọn rìn wọn ó lè rí mi ṣáàjẹ ó lè rí mi ṣáàjẹ ṣó ti yẹ ó lè rí èmi ṣáàjẹ ṣé ò ti rí mi dáadáa èmi rè mi ò wo mo mọ̀mọ́ ni ẹ má lo ná àtàn ná káwọn èèyàn rí mi dá èmi rè ìwọ ni kó o jáde báyìí ohun tí mo dẹ̀ bí ẹ léèrè tá a dẹ̀ sọ ni pé wá fẹsẹ̀ ẹ̀wọ̀n wá ẹsẹ̀ lélẹ́yìí kó o kàn gbé ẹsẹ̀ kò sí ohun tó ń ṣèyàn kéèyàn kàn gbé ẹsẹ̀ pé ṣe bẹ́sẹ̀ mi rè ń ta gbé ẹsẹ̀ kó o kàn fi wọ̀n wá torúnkún kó o dẹ̀ fi kejì wọn báyìí pé kí ló ṣẹṣẹ̀ yé ẹ̀yin èèyàn ìyẹn nǹkan tá a sọ nìyẹn mi ò má wàá sọ ìtàn fáwa ń bí èmi ò fáwọn ìtàn wèrè yẹn kó kàn gbé ẹsẹ̀ wá fáwọn àbí la sọ ó wá ń fi ọkọ tiẹ̀ ọkọ tiẹ̀ ó fi ń wé ọkọ tèmi kó lọ lé tiẹ̀ ó fi ọkọ tèmi tó kó ẹrù táwọn ọ̀rẹ́ ẹ̀ tún sì lọ lé ìyàwó ó fi ń wé ọkọ tèmi bó bá yá wàá ṣáni ẹ fún wa níyàwó wa ànábì láìbẹ̀ yìí
omi ń bẹ lágbàlá wa ìyàwó òrodò mọ́ tí ẹ vice versa ni ẹ fún wa lọ́kọ wa bọ̀dá òṣìṣẹ́ mọ́ omi ń bẹ lágbàlá wa bọ̀dá òṣìṣẹ́ mọ́ ẹ fún wa ní onítàkọ̀ fọ́kọ ẹ nìyẹn àwọn ọ̀rẹ́ ọkọ wọ́n ti bọ́kọ ẹ kó ẹrù wà lé ẹ ẹ̀yin ọkùnrin gbé ilé obìnrin ní Nàìjíríà tá a wà yìí ọkùnrin yẹn dẹ̀ ń claim pé àmọ́ husband ọkọ ṣé ọkọ nìyẹn ni ẹ̀yin gbogbo obìnrin tẹ́ bí ọmọkùnrin àwọn ọmọ yóò ní iṣẹ́ àgbákò irú ọkọ irú eléyìí o ọmọ mi tí mo bí á lọ kó bá obìnrin lé èmi àwa pera mi ní ìyá ọkọ obìnrin náà tí ẹ dúró ìyá ọkọ ẹ kan ṣo tó wá sí wedding tó wá sí ibi oyè ẹ̀yìn ìyá ọkọ ẹnìkan nìyá yẹn mo wo ìyá yẹn títí báyìí obìnrin ẹnìkan ṣo tí mo rí tó wá yẹn ìyá tó yarí tó wá láti Ìbàdàn tó ní èmi náà jẹ èmi ẹkún ọmọ Ìbàdàn wọn nígbà èmi náà jẹ lọ́wọ́ ni ẹ̀gbọ́n kan nìyẹn mo wo yẹn báyìí àfi bí àwọn tó máa ń pàtẹ sí tó máa ń pàtẹ ẹ mọ̀ pé táwọn èèyàn bá ń ṣe jump tó máa ń ṣe jump tó máa ń ṣe àwọn jump tó máa ń ṣe àwọn carnival kiri yẹn ẹ mọ̀ àwọn ìyá alágbo kan tó máa ti ro àgbo wọ́n á rọ sínú kúlà wọ́n á ti kó àwọn pàrágà àwọn kankan yẹn wàláhì ìyá yẹn zali ó yàtọ̀ gbogbo òmúra ẹ̀ ó tiẹ̀ lè mú ìyá yẹn kó tó ṣí ẹ̀ díẹ̀ kó rí i pé àmì ọlá yọ lára ẹ̀ pé ọmọ wọn ó tiẹ̀ bẹ́ èèyàn ó fẹ́ èèyàn gidi o mo ń gbà tó ní iye ọkọ ẹni èmi náà bá ṣáà lọ dìde mo lọ ná 50,000 fún ìyá ìgbé kan ṣáà ní àwa kan lè mọ̀ páwa náà ṣé o mọ̀ páwa náà àwa gan ń ṣe bíi pé yẹ́ẹ̀sì àwa daṣọ àṣírí bù ẹ̀ àmọ̀ pé lórí burúkú jàlàjàlà ọmọ nígbà mo tiẹ̀ débẹ̀ yẹn gan nǹkan tí mo tiẹ̀ bá kọ́ ni nǹkan tí mo rò kọ́ ni mo bá irú owó tọkọ mi ṣẹlẹ̀ kò lè ṣerú owó bẹ́ẹ̀ yẹn dání lọ́rùn pàtí tiẹ̀ pàtí ẹ̀ yẹn ó ti dáńbì lójú pàtí ẹ̀ yẹn no gbàgbé wèrè pàtí ẹ̀ dáńbì lò pàtí yẹn no kò tiẹ̀ ń ṣàárẹ̀ rárá ó rí bó ṣe ń lọ lórí ìgboro ni ó wá lọ gba mọ́tò lọ́dọ̀ wọn panel bíi ta ọ̀ṣẹ̀ wà kọ́ tí lé lórí àti ẹ̀rọ kan fẹ́ mutí ni àwa kọ́ la mutí sóbò ló tu kínní sólókòkì ló kó sórí tébù kiri sólókòkì èmi lèmi kọ́ tí fáwọn èèyàn even gan àwọn anod of nako ńgbà tí anod dé èmi lèmi gbé páálí juice díìkì tí mo ṣe èmi mo lọ gbé fún wọn anod torí mo má anod nako ni mo ṣe lọ gbé fún anod gan ṣó lè dúró torí pé wọn ò ro nǹkan tó rò kọ̀ náà bá ṣebí torí pé kò ṣe pé anod fẹ́ rí náà anod ò fẹ́ rí bọ̀ bí mo ṣe rí anod yẹn ni mo ti ra aṣọ àwọn investigation mo rí pé kò sí nǹkan kan láàrin wa tiẹ̀ ó kàn wá based on brother bó ṣe máa ń ṣàtàṣe ẹ̀ kiri yẹn ẹlẹ́sẹ̀ toothpick ìyẹn kàn wá mo mi ìlera anod yẹn pẹ̀lú at least bánọ̀dù ṣe wá yẹn àwọn tó jẹ́ ọmọ mi tó tẹ̀lé anod tí má kà wọ́n tó di 6 mo gbọ́dọ̀ pọ̀n wọlé èmi ò ń ṣẹ́ ní àbùkù ní airport yẹn ibikíbi tí bàbá wọn máa wá bá mi wá kí mi wá tún fún mi lówó irú pati tí mo lọ ní last week nsìn tí mo lọ pati abe ẹyẹ abe gbé aṣọ ránṣẹ́ sí mi àtọkọ mi ó gbé aṣọ fún wa ní mi ò ráṣọ ẹ̀ ṣé kò yẹ ibi tí mo gbé jókòó sí àwọn tó jẹ́ èèyàn àwọn tó lórúkọ nákò pọ̀rí bó ṣe ń wá kí mi wọ́n ń kí mi ní òkàn ṣe láìfún ni mo kàn gbíjọ́ ẹ̀ because mi ò sí shop mi ò dẹ̀ fẹ́ bá ṣe láìfù fóònù mi máa drain mi ìrántí mú power bank dání mo dẹ̀ fẹ́ dáàmú customer lóhùn throughout ṣọ́ọ̀bù ìjọ sátọ̀dẹ̀ èrò tó wà ní ṣọ́ọ̀bù ìjọ sátọ̀dẹ̀ ibi tí mo wà ń ṣe lára ń kan mí pátí tí mo lọ yẹn pátí tí mo lọ sí ìpẹ̀rù jẹ̀bú àbánáṣe ń pè bẹ̀yìn ó de eré ẹ̀ mọ́ ṣe lára ń kan mí bọ̀ ọmọ yẹn tóbi lọ́wọ́ mi pátí yẹn láì dìde mi ibi tí mo gbé wà mo mọ iye owó tí mo ná fún àwọn ọmọ ìyá wa mo mọ iye owó tí mo ná bẹ̀ mo dẹ̀ mọ iye owó tí àwọn èèyàn wá bá mi níbi tí mo gbé wà wọn ò ní bẹ́ẹ̀lì náà ń gbé fún ibi táwa gbé ṣiṣẹ́ wa dé táwa gbé dẹ mo ra àpọ́nlé fún mi lẹ́nu iṣẹ́ mi ìwọ ò ra iyì ò ra àpọ́nlé nídìí oníṣẹ́ tíátà àbùkù ni
wọ́n kan wèrè lábùkù ìwọ ó lè ṣeré mọ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀ ṣe ó kàn lábùkù ìwọ tó o bá máa járọ mi ìwọ kéré òjò ní ìsìn pọdún adé kọlá o kó gbogbo àwọn láyà igun gbogbo àwọn tàbẹ́kùtà tó ilé ọjọ́ ṣe bóyá pé wọ́n sórí iṣó tí kíní ẹ̀bọ́n wa máa wá wọ́n ní wá Mrs. Consulate wọ́n ní wá èyí tó ṣe gò òkúta ló dálẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n ṣe nǹkan lórí yìí tí gbogbo èèyàn ṣe báyìí èrò rẹ̀ ló ń wò wọ́n gbogbo èèyàn tí mo ẹ̀ ló lókùtà ẹni bẹ́ẹ̀ ṣe òkúta báwọn ẹ̀yin tèmi ẹ̀ tí wọ́n lè 25,000 ni kò sẹ́ni máa bẹ́ẹ̀ ṣe láàrin olóṣèlú kò sẹ́ni máa bẹ́ẹ̀ ṣe ẹni akán béèrè ọkọ ẹ̀ òjèrè ọkọ ẹ̀ òǹgò òjèrè ní òjòrè òṣèlú ẹbẹ̀ ni kò jókòó sí. sórí kí ẹ̀ kọrin kan fún ẹ ẹni tí o bá ṣe ẹgbẹ́ APC ojú rẹ̀ ajá o ẹni tí o bá ṣe ẹgbẹ́ APC ojú rẹ̀ ajá àròkọ bírí sọ pé bí ìtọkọ mo lè tà sọ lọ́wọ́ yìí bí ìtọkọ ẹ̀ àròkọ bírí sọ pé a mú gàrí ọdún mẹ́jọ àròkọ bírí sọ pé a mú gàrí ọdún mẹ́jọ bí ọkọ mo lè yìí ni o ẹni tí o bá ṣe ẹgbẹ́ APC ojú ẹ̀ á lọ ojú ẹ̀ á já olóṣèlú ni mí kọ̀ǹfàmá kò ní dá fẹ́ni tí ò ní dá fún from January to January torí tá a bá ní from January to December ó máa fẹ́ parí ẹ̀fọ́dún ẹ̀ náà a fẹ́ kó sórí burúkú yẹn ká dún ni ìwọlé lánú búyà tèmi abiyamọ níyà mi ìyá tèmi ṣiṣẹ́ ọmọ ìyá yẹn oníyà ẹ̀ olóyìnbá àgbẹ̀ sára olówó afọ létí ohun tó sọ yẹn tó bá rí bẹ́ẹ̀ ọ̀run á bá mi tú ẹ sílẹ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ìyá tó tiẹ̀ sọ fún yẹn mú mọ́ ìgbé pààtì yẹn send yẹn sí kó lè mọ ohun tó máa bá Ọlọ́run sọ fún lórí ayé ẹ̀ ìyá tó sọ fún yẹn ìwọ tó ti ṣiṣẹ́ already ó ti ṣọ̀rọ̀ sọ ó ṣì family bù sórí ele 18,000 ní sẹ́ẹ̀tì ó ṣì family bù bo agbájọ́ ní àgbájọ family ní sórí èèyàn ń bẹ́ mi ṣe o ò lè bá family mi ṣe kó lọ you will never o ò ní lọ máa ń dúró tì yàn ni torí táìmù yẹn àwọn ọmọ mi máa wò pé you can't bully my mommy and go you can't bully my family o bully bàbá wọn o bully àwọn ọmọ yẹn ò dẹ̀ lè sọ̀rọ̀ so wọ́n wá ní ìyá tó lè bá ẹ fún wọn ní pankẹ́rẹ́ àwọn ọmọ yẹn á ní àmọ́ mi dẹ́ńtà kí ẹ ìkànnà ọmọ mi ló kọ́kọ́ àlá àti bàbá wọn pé daddy that woman she's out she has done a video she's just saying trash bàbá wọn tàn lẹ́sẹ̀kẹsẹ̀ èmi àtọkọ mi jọ wù ẹ̀tàn ni àjọṣe family ni ṣé oríjọ́ tó ti ń jà àwọn family kan wà àwọn máa ní hey my family no family tiwa àwa máa dúró tiẹ̀ ni ṣé orí bí mo ṣe wà yìí 2017 tí mo fi sọ pé fracas tí mo ní mi ò ṣe fracas kò ń ṣe bí irú tiwọ ìwọ kẹ ọ ní odò tó bá tójú ẹni n kò lè gbé èèyàn lọ ìwọ ò lè gbé mi lọ bí kankan èmi má wo a máa fi ẹkún kàn ga ni ìwọ báwo ìwọ ní tó wà lẹ́yìn ẹ̀mí ìyá ńlá kù ìyá ńlá ìyá ẹ̀ ò gbé ìyá ẹsẹ̀ ẹ̀mí ìyá ẹ̀ ò gbé mo tún sọ fún ọ wo èmi dáadáa ace wò mí kojú ìṣòro ìyá ẹ ni mò ń sọ sẹ́ alẹ́ mi ìyá ẹ̀ ò gbé oníyẹ ń yàgbé sórí ohun tó sọ yẹn tó sọ sí ìyá mi tí ò bá jẹ́ tiẹ̀ kí ọdún yìí tó parí wọ́n á máa rù ẹ́ kiri ni tó bá jẹ́ pé tòótọ́ ló ṣẹlẹ̀ sí ìyá mi o wàá escape ẹ̀ ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ sí ìyá mi tó rò pé wàá fi bú èèyàn bí báyìí ó wàá fi bú èèyàn mo mí ní ẹ̀gàn sẹ̀ 18,000 èmi ò ń báyàn sọ àwùjọ àsán I don't repeat words
tí ò bá ń gbé ẹ kiri pẹ̀lú ìgbẹ́ ìyá tó olóyè àgbẹ̀ yẹn, tí wọn ò bá ti gbé ẹ kiri kọ́ máa gbé ẹ kiri. akídanidání ọkọ ìyàwó tíyàwó ẹ bá ti ń yàgbẹ́ gburu tí ìgbẹ́ yẹn ò dáa, gbàgbé ẹ má wá kiri, èmi mo wà ń di ẹ̀. á ya ìgbẹ́ yẹn, tí ò bá ya ìgbẹ́ yẹn kẹ́ ilé mi kọ́, ẹ kọ orúkọ mi sẹ́gbẹ̀ẹ́. á ya ìgbẹ́ yẹn, wọn kò ní sí rẹ́mẹ́dì. ìgbẹ́ yẹn wàá wá ya ìgbẹ́ tó máa wá yà yẹn kò wà ní jẹ́ ìgbẹ́ tó máa yà tó máa fi ẹ́ lọ́rùn lẹ̀, ìgbẹ́ tó máa dójútì ẹ̀ ní títì. ìgbò lórí tó ṣe táwọn èèyàn ṣe ń ṣe kékeré ni, ẹ̀sìn ìgbẹ́ ló máa ṣe. torí kò àwọn ìgbẹ́ tí ò ní sọ fún ẹ pé òun ń bọ̀, tí ò bá ṣẹlẹ̀ kò ní kò ṣe yẹn. ọmọ játijàti, ọmọ rédèrèdè, ọmọ tí gbogbo ẹbí kọ̀, gbogbo àwọn èèyàn kọ̀. ṣọ́kọ ni tó gbé sílé yẹn, ṣọ́kọ ni tó gbé sílé yẹn. tọ́ bá ní kéèyàn wo wọ́ọ̀tì ọkọ ẹ̀, mo fi Ọlọ́run búra, ọkọ ẹ̀ ò wọ́ọ̀tì, gbogbo wọ́ọ̀tì ayé ọkọ ẹ̀ kò tó pàǹṣàrà ẹja, pàǹṣàrà tó fi ń yan ẹja. gbogbo wọ́ọ̀tì ayé ọkọ ẹ̀ ò tó pàǹṣàrà tó fi ń yan ẹja. torọ́kùnrin tó bá ti lọ kó bóbìnrin ńlé, kò sí iye kan bó ṣe lè hùn kó tó. ṣé ń gbà tó dénú ilé ẹ ló ti wá di mílíọ̀nìà? orí ẹ ló ń lò, orí yẹn ìyẹn tán tọmọtọmọ ni, ó tán tọmọtọmọ. wọ́n wá ń ru bíríkì inú ilé ẹ̀, wọ́n wá bẹ́ẹ̀ ṣiṣẹ́, wọ́n ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀, wọ́n bẹ́ẹ̀ gbálẹ̀, wọ́n bẹ́ẹ̀ kọ́lé, wọ́n bẹ́ẹ̀ bó ṣe máa ń rí fọ́lẹ̀ ọkùnrin ni, bó ṣe máa ń rí fọ́lẹ̀ ọkùnrin ni. ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin, ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin, àkídànídání kò ní iṣẹ́ lápá o, obìnrin ló ń bọ̀. ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin kò ní iṣẹ́ lápá, ó fi ilé sílẹ̀, ó fẹ́ bí sílẹ̀, ó wá lọ kó bóbìnrin. àlọ́ àfàtọ̀ ọkùnrin, àkídànídání ẹlẹ́nu gùn jára lọ, òpònú ọkùnrin, ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin. dọ́ndọ́sì tó gbé sílé ọkọ, ṣọ́kọ nìyẹn ni. tó má máa kọ̀ǹpì ọkọ, má máa kọ̀ǹpì ọkọ yẹn pẹ̀lú ọkọ tèmi. àdìsá ọmọ elérìnjà, ọmọ aṣígbáyanlá, ọmọ onígbẹ̀dú tájòjì kan ò gbọ́dọ̀ jọ lọmọ ní bá wọn jó, ọmọ ajó fún ni wòran jó, ọmọ alùfóyìnbó wòran jó ni, ọmọ afàtàrí sọ̀rọ̀. nílé ọkọ bákan wá ní ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe, ọmọ aṣígbáyanlá, ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe, ọlọ́mọ ní báwọn jó, ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe, olúwayé ń bẹ lẹ́yìn yẹn o. ọmọ àwọn ọkọ tó fi ń ṣàlùbáríkà fọkọ nìyẹn, kò ṣe pàṣàrẹ ẹja tó gbé sílé ọkọ nìyẹn ni. àbí kárìhùn múdẹwọ, àbí kárìhùn pọ́ọ̀sì, ọkọ ẹ àfipò, ọkọ ẹ ajá ìfọkọ ẹ̀wé nǹkan kan ní gbogbo ara obìnrin. pọ́ọ̀sì ni ọkọ ẹ, pọ́ọ̀sì ampọ́ọ̀sì tóbìnrin gbé dání yẹn, òun lọkọ tó fẹ́ sílé yẹn. láàárín gbogbo àwọn ọkùnrin àgbáyé ní nàìjíríà yìí, tí ó gba àwọn ọkùnrin tó ṣe àṣeyọrí bá ń sọ̀rọ̀, ọkọ tí ẹyẹ lè ló ń ṣe àṣeyọrí kan, kò ṣàṣeyọrí. ó wá ń sẹ̀rẹ̀ àwọn kẹ́stéètì, ẹ́stéètì ẹ̀dà, ẹ́stéètì tí ò ní síríìtì, kó ládùúgbò ní, jẹ́ ká mọ̀ ibi tó gbé wà, jẹ́ ká mọ̀ olóbùkú lánàá. ẹ̀yin èèyàn, ṣé ẹ̀rọ ọmọbìnrin ó máa ń pa burúkú rọ́? to be sincere, ṣé orírọ́ burúkú tó máa ń pa yẹn, ó máa ń rò pé bóyá gbogbo èèyàn ló gọ̀ bíi ti ẹni. àwọn èèyàn ò gọ̀, orí àwọn èèyàn ò dàrú. ìwọ ó wà lórí show lánàá, ẹ̀yin èèyàn ẹ tiẹ̀ wá jẹ́ kí n mú àwọn ọ̀rọ̀ orí burúkú kan tó pa. ní síìtì àwọn akẹ́kọ̀ọ́ òun ni wọ́n ní wọ́n ń pe àwọn Lagos State, wọ́n ń ṣe material test kínní kan. báwo ló ṣe ní píṣọ̀ nǹkan tí wọ́n ń tẹ̀yìn tí wọ́n send sí Lagos State tán nìyẹn?
ṣèbó ní kò dọ̀dọ̀ ẹ kò dádùúgbò ẹ kò ń ṣọ̀dọ̀ yín ṣe mọ nǹkan tó ń ṣe kọ́ máa bí mo ṣe wà tó máa ń pariwo títí ẹ̀ lè rí mi kí ṣé máa ń jáde mi ò ń bọ́ ta ní ṣọ́ọ̀bù mi torí pàtàn ti wọ̀ bí kí ló kàn mí ń gbà tó wá ọ̀nà ṣe ní àdúgbò àwọn dẹ́bẹ̀ ṣètò àwọn kan lẹ́ọ̀lẹ̀ òun wá lọ́wọ́ kí ládé sáré pa ṣáàtì lórí burúkú ẹni wáyé wá parọ́ ẹ̀yin èèyàn ṣe rí material test tẹ́ ẹ bá ń kọ́lé lọ́wọ́ Lagos State material test nǹkan tó máa ń ṣe ni pé ṣe rí wọ́n máa test irin wọ́n á wò pé bóyá irin tẹ̀ ló yẹn ó jẹ́ original ni tẹ́ bá ṣe iná gbogbo everything wọ́n máa ń ṣe ní Lagos State wọ́n lè má ṣe ní other state nǹkan èmi ní experience yẹn dáadáa you understand because address ibi táwọn ènìyàn gan wà kíní náà wà òjòdú ni address wọn wà àwọn òsínú aláwùsá ní kíní àwọn material test yẹn tó bá ti ń kọ́lé o gbọ́dọ̀ wọ́n máa wá gan fúnra wọn ni wọ́n wá test ẹ̀ bóyá òun lo standard thing you understand kò ń ṣe ilé téèyàn ń gbé kò ń ṣe ilé ibi téèyàn ti gbé òun náà wọ́n ń lẹ̀ mọ́ ilé tó ti gbé wọ́n ń lẹ̀ mọ́nu ilé ibi táwọn èèyàn ń gbé lédi yẹn kò máa ń wá ta sóbò fún yín ni nígbà tí mo ní àwọn èèyàn tó bá ń talẹ̀ tẹ́ bá ti ń talẹ̀ ẹ máa fi sọ́fìn àwọn èèyàn ẹ fi nǹkan báyìí àwọn èèyàn ara àwọn èèyàn for quality á dáa fún yín a rí àwọn èèyàn tó ti ń ta tó jẹ́ pé wọ́n ń ta tí nǹkan tó ń ṣe tó dá wọn lójú wọ́n in fact mo ti ẹ̀tún èèyàn kan tó ń post ẹ̀ tó ní ẹ wo kíní ìhun tòun rèé o kíní kan rèé bó ṣe yẹ kó máa rí nìyẹn kò ṣe pé èèyàn kan máa wà social media á kàn jókòó á máa parọ́ fáwọn èèyàn láti wọ́n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ó lè ní ẹni ìyàwó náà bí ẹ mọ̀ pé immediately ọmọ tó ń pè ní ọmọ Afọláyan tó ti kọ́lé ọmọ Bímbọ́ tó ń ta cream tí nǹkan ẹ̀ ń ṣe tẹ́mtẹ́mtẹ́mú yẹn ẹ mọ̀ pé immediately ó ti pọ́n ṣí kíní báyìí lòun náà ti ṣe àwọn I can do ó lọ kọ́lé sínú gbọ́mọ̀ ìjagun àwọn ilé tó jẹ́ pé inú gbó inú rà inú bí tó jẹ́ pé àwọn ẹ wo ẹ̀yin èèyàn a ní kẹ́ béèrè àdírẹ́sì yẹn ṣe rí ẹ mo kàn ṣe sample Ọ̀gànbọ̀ ni o ibi tó wà yẹn gan tún jí ó wọnú sí Ọ̀gànbọ̀ mo àbí ẹ lè rè pé oògùn yìí tó fẹ́ lò yìí àbí ẹ lè pé ṣó ti ṣe é rí ìwọ ló máa ní àwọn ti ṣe mí rí kò ṣe mí rí o ṣé mi ìdè bẹ́ẹ̀ rí ni ṣé mi ò dé bẹ́ẹ̀ rí ni ṣé mi ò dé bẹ́ẹ̀ rí ni ṣé rí ọmọ yẹn ó lè pa ó ń pa pààrà nínú rọ ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ béèrè kíní kan láti gọ́ta tí ń ṣe owó ń bíbà tí Nàìjíríà tí owó wọn Nàìjíríà ṣé àṣìṣe dọ́là ní $2,500 sí ṣé àṣẹ rí sí èmi sọ fún ẹ ó ń ra ọjà ó ní you don't have anything about estate you don't know anything about it tí o bá ń bèèrè lọ́ọ́ mi pé yí àbáyé madam èló lẹ ṣẹ́ dọ́là yí àbáyé bí owó yẹn ṣe lọ màá máa sọ fún ẹyẹ tá a ṣẹ́ dọ́là gangan màá sọ fún ẹyẹ tá a ṣẹ́ Canadian dollar màá dẹ̀ máa sọ fún ẹyẹ tá a ṣẹ́ RMB torí ibi tí business èmi wà ní you understand Canadian dollar yẹn almost every day ni máa ń ṣe torí bẹ́ẹ̀ náà ọmọ mi wà kékeré yẹn mo sì rí kékeré yẹn tó sì ń sọ lánàá tó sẹ́ndì sí mi mọ́mí I want to say I want to ògúfe I want kíní kan ó kọ gbogbo ẹ̀ ó kọ everything nígbà tó máa mú list yẹn wá lọ ló $120 ìyẹn bébì wa yìí so it's not new mo mọ iye tó ń ṣe Canadian dollar mo mọ iye tó ń ṣe US dollar mo mọ iye tó ń ṣe RMB bọ̀ kẹ́ ẹ bá rí ẹni tó ń ṣòwò tó sọ pé òun ṣẹ́ US dollar wọ 2,600 ní Nàìjíríà wa even gan pound òwò ṣáṣẹ́ pound wọ 26 ṣé pound sì wọ 26 á dẹ̀ tún máa bá àwọn èèyàn jiyàn á tún máa fi àwọn èèyàn ṣépè mo wo ṣó yẹn lánàá mo ní Jésù mi ó tún ń ṣépè ó tún ń ṣe ewé agé báàgì dání ń ṣe ṣé ti rí báàgì yìí ṣe rí nǹkan táwọn ń tà ṣe rí báàgì mí ní wáìntì ṣe rí báàgì ó calculate báàgì oníwọ̀n gbé báàgì 18 million àti gbọ́ bó ṣe rí náà nìyẹn kò kú sẹ́ni bẹ́ẹ̀ jiyàn
kí wọ́n yàn níwọ̀ ló ń ṣe tó dáa jù kò sẹ́ni bẹ́ẹ̀ jiyàn báàgì 80 million náà ló ń gbé in fact ìdúró ẹ̀ lẹ́ẹ̀kan báyìí ogun calculation kú máa ń lówó 500 million àánú àdẹ̀bẹ̀ jiyàn sí ṣáàbẹ̀ jiyàn sí pé ó 500 million ó ṣe wá di ẹjọ́ tó jẹ́ ẹni ń ta pàǹdùkú bá mi kó àwọn báàgì tiwa ìtawà ń talè ní gbàǹjo pàǹdùkú báàgì ló dẹ̀ tún wá dẹjọ́ ẹjọ́ mo ti kó báàgì wọlé tá a ti ìjọ́ ẹ̀ ni mo ti dáràn ìjọ́ yẹn báyìí ni mo ti dáràn mo ti ju ọkẹ́ gbé lọ́wọ́ ẹ̀ 25,000 ìjọ́ mo ti kó báàgì wọlé bá mi kó báàgì ẹjọ́ ẹ̀ mo ti dáràn lọ́wọ́ ẹ̀ ìjọ́ ẹ̀ ló ti gẹ́ ń sinmi àwọn ẹlòmíì tún ti wọlé ẹ̀rọ àmọ́ ẹ bá mi dáhùn kọ́sọ́mà lòun ìjọ́ ẹ̀ ló ti gẹ́ ń gbádùn láì dẹ̀ mọ̀ yìí pé mi ò tiẹ̀ nídìí àti sọ yẹn torí mi ò nídìí èmi ò bí mo ṣe wà yẹn ẹni tí ìbá ní bá ṣe mi lè bá ṣe mọ́ láéláé ni bó o dẹ̀ ṣe wá ń wá sórí social media tó ló bá mi san gbèsè kan rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó máa rùlà o ṣùgbọ́n tí ò bá bá mi san gbèsè tí ò bá mi san owó kankan rí tí ọ̀rọ̀ owó pè mí àti ẹ̀pọ̀ rí tó ò bá mi san owó kankan rí ìwọ mọ̀ bó ti bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ gbogbo ibikíbi téèyàn ń tẹ́ dé báyìí ló máa tẹ́ dé ó ní níyì mọ́ ó ní níyì mọ́ bó ṣe ní o fẹ́ fi ìyá oníyà ṣẹ̀sìn lórí social media tó dẹ̀ jẹ́ pé ìyá tiẹ̀ àwọn ìyá jákujàku rédèrèdè jálajàla nìyẹn kú yẹn ó ní níyì gbogbo ibi tó níyì dé báyìí ló máa tẹ́ dé gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ ṣe nílùú yìí wọ́n máa dẹni àná ni gbogbo ẹnikẹ́ni tó bá ti bẹ́ẹ̀ ṣe máa dẹni àná àdàbí tó bá jẹ́ o bá mi san owó kan rí bì kan àbẹ̀yàn pé ẹ̀ lórí ọ̀rọ̀ owó bì kan ó ní oníṣẹ́ mọ́ ẹ lára ṣùgbọ́n tó o bá mi san owó rí tọrọ owó pa ẹ̀mí àti ẹ̀pọ̀ rẹ̀ sí mi ò jẹ èèyàn kankan lówó rí tó wá dé tó wá sọ bí ìgbà tẹ́wé kìíní olórí burúkú olóṣè elébi ìwọ tó ò tí ì jẹun kánú lè máa fún yẹn lówó olóṣè ó lè bí mo ṣe náwó fún níjọ́ tá a gbé lọ fọ́dọ̀ ẹ̀yẹ ó sáré kówó yẹn ó kàn mọ́ra ó kówó mọ́ra lórí burúkú olóṣì yẹ̀yẹ̀ bíríìtì ó tiẹ̀ lè ra tébù wọ́tà kó ti kó lẹ̀ pure water nígbà òkú ti mọ̀ pé àwọn ìwìn ló ń wá wù ẹ̀ olóṣì nígbà tó bá rán ìwìn tó rán àwọn nǹkan ẹ̀yà àwọn àjọ̀nù tó ń lọ bá ré ẹrù ẹlẹ́rù ẹ̀yìn ẹ̀ kì í wò nínú social media ni ẹ̀ tí ì rírí tẹ́ẹ̀kan máa rí kinní kan tó máa fẹ́ ọ́ máa ní ó wọnú shop horrible kinní kan á wọlé táì ní mọ̀ kinní á wọlé bí wín àwọn nǹkan tó ń lò nìyẹn tó ń lọ bá tán àwọn yẹn náà ń lọ bá palẹ̀ mọ́ wá àwọn yẹn náà lọ bá palẹ̀ mọ́ wá lórí burúkú olóṣì ọ̀palẹ̀ mọ́ ọmọ kékeré ó wáyé wá parọ́ wáyé wá pòfo ni ó kò wáyé asán lásán ni àwọn náà bì wọ́n ṣe fíìmù kan láyé ẹ̀ ń gbà yẹn gbogbo àwọn tó ń ṣe fíìmù yẹn gbogbo wọn náà ti mókè ní di tíátà ó mọ̀ pé ọ̀rọ̀ sórí ẹ̀ náà sọ síbẹ̀ ọmọ òṣì ọmọ ìyàwó rẹ̀ ọmọ tí ìyá ò ṣe é fi wọ̀n ìyá ẹ̀ ṣe é fi wọ̀n náà ló ṣe ní fọ́tò ẹ̀ ló ṣe ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí wọ́n ṣe gbẹ tó yìí kó má ní fọ́tò ìyá ẹ̀ wá ń sọ̀rọ̀ sáwà tá à ní fọ́tò ìyá tá à ní fọ́tò bàbá ọmọ rádaràdà ọmọ tí ò mọ ilé ìyá tí ò mọ ilé bàbá kò mọ olubi tó ti wá ó kàn ń já ó bá jórúkọ ilé ìyá jẹ́ ìyá abọ́ síbi olórí burúkú olóṣì àṣìírí apàtẹ máta orí ẹ̀ bàjẹ́ kalẹ̀ gbẹ́ ìyá láyà ẹ̀ ń bí wo wá ń bí èmi sọ́ọ́rí pé mi ò fi bẹ́ẹ̀ ráyè tó o bá sọ̀rọ̀ tí n bá dẹ́ ẹ lóhùn kò ń ṣe pé bóyá mi ìfẹ́ dẹ́ ẹ lóhùn mo bízì àwọn kọ́sọ́mà wá bí àwọn òǹṣà pàtẹ máta bí sí ẹ àwọn tó ti jókòó ní ìsinmi adá lóhùn 1 2 3 àwọn mélòó ló wà ń bẹ̀yìn bá mi wọn tó wà ń bẹ̀yìn ẹ màmá sórí àwọn mẹ́ta ló wà lórí ìjókòó pẹ̀lú àǹtí ẹ̀ má bínú ẹ̀jọ̀ mọ́ ń bọ̀ mọ́mì kí ni mọ́mì yẹn fẹ́ àwọn mẹ́rin wọ́n bọ̀ àwọn èèyàn wà ń bí ìbáyìí ṣọ́ọ̀tì àwọn èèyàn tó wọlé tán jáde wọ́n wọlé tán jáde àpẹẹrẹ ibi káà wà láàrin èrò nìyẹn mo kọ́ mansion mo kọ́ kínní ṣé yẹn la fẹ́ jẹ ó kọ́ mansion ikọ́ tá a wọlé yẹn báyìí tẹ́ ẹ bá rí àwọn bíi security ẹ̀ nànà ń wò wípé níbo ni àwọn èèyàn ti wà àwọn aládùúgbò yẹn gan bíi ilé bíi méjì tàrí bí àwọn yẹn ń wò pé níbo ni àwọn mọ́tò ilé ìtiwọ̀ ẹrú ti bá àwọn rò pọ̀ kógun dé ni
gbò jẹ́nu gbó ló dá dúró sí ọmọ òṣì ọmọ rọ́ndọ̀rọ̀ndọ̀ ẹ̀yin yẹn má gbàgbé bá mi wá gọ́gù ẹ wá gọ́gù kẹ wá àdírẹ́sì ṣọ́ọ̀bù ẹ kọ àdírẹ́sì orúkọ ẹ kọ àdírẹ́sì orúkọ ṣọ́ọ̀bù ẹ kọ ní Yorùbá ẹ kọ kíngì Yorùbá ẹ wá fi mọ́ọ̀lù sí lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ti fi sí ẹ máa gẹ́tì ó yẹ ẹ wá tó bá lọ kọ Lẹ́kì síbẹ̀ tí ẹ bá ẹ tí ẹ kọ́kọ́ kọ bí ọ̀gànbọ̀ síbẹ̀ eléyìí 23,000 kò ná ibi tó wà kò ná dírẹ́sì ẹ wá dírẹ́sì ẹ ká ẹ wá wò nígbà ẹ bá gọ́gù ẹ ká ẹ wá wo bẹ́ẹ̀ ṣe máa wá sí Ìkẹjà ká ẹ wo movement Ìkẹjà síbí báyìí ẹ wò àbí ká ẹ wá wo ká ẹ tún wá gbé ọ̀nà yín ká ẹ gbé láti Ìdíròkò ká ẹ lẹ́yìn bọ̀ ní Ìkẹjà shopping mall ká ẹ lẹ́yìn bọ̀ ní shopping mall ká ẹ wẹ̀ ní máa tó kọ́kọ́ dé ká ẹ wo hours tẹ́jọ́ máa lò lóbùkún olóṣì tó wà ní pẹ̀kun ayé ó wà ní pẹ̀kun ayé ó ń ṣe bí ìtòótọ́ wàláì mo fọlọ́n búra kán fún mi lẹ́bẹ̀ẹ́ yẹn lọ́fẹ̀ẹ́ mi ìlera kán fún mi lọ́fẹ̀ẹ́ mi ìlera kán fún mi kán ní ọ̀fẹ́ Ọbànlá ọ̀fẹ́ mo fi Kristi mo fi Ọlọ́run búra mi nígbà mo fi Ọlọ́run búra ó pè mí kéèyàn fún mi nínú pápá torí mo ti ẹ̀ wálẹ̀ tí mo fẹ́ fi ṣe warehouse kọ́ máa fún mi ẹ máa fún mi lẹ́yìn tí kọ́ máa fún mi nínú pápá bíi ìbàyí pápá ìṣàfà ó pè mí kí n lọ sínú gbọ́mọ̀jàgún ọmọ rọ́ndọ̀rọ̀ndọ̀ ọmọ ọ̀ràn kírun ta ló tiẹ̀ máa wá ẹ wá ṣé wọ̀lẹ́bí tó ń wá ẹ wá ni èmi wà wà náà tó lè sọ̀rọ̀ sí tó máa lọ ń bí ìwọ tó lè èèyàn gidi ò láṣọ gidi lórí ìkọ̀ ìwà náà tó máa sọ̀rọ̀ sí tó máa lọ elélélé 25,000 ṣé 25 náà lélẹ̀ 25 láṣẹ ìjà àwọn ọjà yìí ìwọ ni kó máa gbé tiẹ̀ jáde bó bá ti fẹ́ máa bú wa mo fẹ́ máa búrú èmi máa gbá àwọn ọjà tuntun jáde máa gbọ́ ọjà tuntun jáde wo bá mi mú aṣọ yìí mo ní ọjà aṣọ kan wà bíi ṣé 25 wo wá má ṣe fún mi mo wá aṣọ kan mo rí aṣọ kan ọmọ ìjà má ó nìyẹn ó wà nísàlẹ̀ ibẹ̀ yẹn brown wine yẹn ni kò mú wa tún síta kárí ara òun ńlá wáṣọ yìí èló ni sọ̀rọ̀ sókè òòrè 55 ní sẹ́ẹ̀rì ẹ̀yà aṣọ sẹ́ẹ̀rì etí ìyàtọ̀ nǹkan etí yẹn nìkan etí ajé nìkan ló yàtọ̀ ńlẹ̀ aṣọ tó gbé sáyà tó fi ń ṣépè fèmí àtọkọ mi tó ń bú wa lánàá rẹ̀ etí ajé ẹ̀ ló yàtọ̀ 55 láta ẹ̀ ń ṣe 150 lórí búkú olóṣì apàtẹ́mátà olè alájẹpa alájẹbóró ẹni wáyé wá pòfo ẹni wáyé wá ròfo ọmọ ìyá ganringan ìyá ẹ tó kú jálajàla tó kú dànù wo ṣé o rí mo wọ ẹ títí lánàá mo ní ṣé o rí 55,000 ni ó wà nínú ṣọ́ọ̀bù mi orí ẹ bàjẹ́ orí ẹ dàrú èmi ní nǹkan tó bó o ṣorí burúkú bí níbí ìbáyìí mo sọ fún ẹ sórí ìntò ògùn yìí sórí ìtò ògùn wàláì ó níbo máa bẹ́ẹ̀ pò ẹ̀mí àgbọ̀n 55 wàá bọ́ síta wá ṣẹ́nu ṣọ́ọ̀tì ṣẹ́nu ṣọ̀kanṣọ̀kan 150 bó o ta mílíọ̀nù ni o ta aṣọ mílíọ̀nù tẹ bá rélé a máa fẹ́ ní tán bá rélé orí ẹ̀ bàjẹ́ dànù gbogbo àwọn oògùn tó máa mú síta tó máa fi tajà tó fi tọ́nu fáwọn èèyàn yẹn ó ti bàjẹ́ ẹ má bàyé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn wà wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń làágùn wọ́n ń dààmú kán tó rówó ni ọmọ jálajàla játijàti ó wá lọ mú ìgbẹ̀yìn ayé ìpẹ̀kun ayé téèyàn bá ń talẹ̀ anádírẹ́sì náà gbàdírẹ́sì ní ṣọ́ọ̀bù ilé tó ń ta síta káwọn èèyàn mọ̀ téèyàn bá ń talẹ̀ aládírẹ́sì ó lọ gbé ìpẹ̀kun ayé ibi tó dẹ̀ gbé yẹn ibi tó túnṣe gbé yẹn ó tún jí wọnú ṣọ́ọ̀bù ẹ̀ lọ́hùn ó fẹ́ bà ayé àwọn èèyàn jẹ́. ó wá dé tó bá máa bà ọ́ lórúkọ jẹ́ èmi ló máa bà lórúkọ jẹ́ èmi ò ní bà orúkọ ẹ jẹ́ wá ilẹ̀ tó ń ta fáwọn èèyàn ni mo ní kó o gbé kíní ẹ̀ síta káwọn sàdírẹ́sì ibẹ̀ ìtẹ́mi àti ẹ̀jọ̀ wà yìí
táwọn èèyàn bá ra nǹkan kan lọ́wọ́ ẹbẹ̀ yẹn tí dọ́kúmẹ̀ntì bẹ̀ ò bá pé máa jẹ́ kó mọ̀ pé àmọ́ ọba ńlá for a reason. ṣé o ti rí mi dáa bàbá yìí àmọ́ ọba ńlá for a reason. èmi ò dẹ̀ rí ọ́fíìsì mi lè wọ̀ ní Èkó ní Nàìjíríà mi ti rí tó jẹ́ ministry tí mi ti rí. bó kò sí ẹni tó jọ̀gá àwọn town planner gan kò lè láyé kò jẹ́ yọrù okú ẹ̀ sí ẹ kò jẹ́ yọkú ẹ̀ sí ẹ ọ̀rẹ́ ọkọ mi kù sí ẹni tó mọ̀ mí gan dáadáa mo lè pe gan wá pa. ìwọ ṣé nǹkan kan illegal náà lẹ́kọ̀ọ́ yìí èmi àti àtijọ́ wọ kankan ṣì kan náà illegal ṣé wo rìpọ́ọ̀tù èmi fún ìjọba anywhere máa rìpọ́ọ̀tù èmi bí mo ṣe wà yìí mo tọ́ táàsì mi ò kọjá ìyá ara mi ilé tó wà ibi ìbàyìí bó ṣe jẹ́ bódọ̀fù yìí ó ní sí ọ̀fọ̀ mi ò kọjá ìyá ara mi ibi tí ìjọba máàkì mi dé mo wà mi ì gbọ́dọ̀ kọjá ìyá ara mi gbogbo nǹkan tí ìjọba dẹ̀ ní máa ṣe wàhálà yìí tó fi ń sanwó kinní gan tó fi ń ṣe tó fi tó advert gan wọn bí mi kú kí n má san gbogbo ẹ̀ làwa ṣe ń bí ní nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn máa bẹ́ẹ̀ kúrú máa bẹ́ẹ̀ dọ́gba ìwọ ṣe ìlẹ́gà ó máa gbé wá báyìí ní gbogbo ìgbà ni ó máa sí ọ̀fọ̀ gbogbo everything ìwé bẹ̀rẹ̀ máa pé kó tó máa jẹ́ kó o mọ̀ pé mi ò ṣẹgbẹ́ Nàìjíríà ìṣẹ́ ìyá alájà ẹ̀ lójókòó ìṣẹ́ èmi wà ní ẹni tó lè bù tó ṣòro pé èmi ò gbé ìlú òyìnbó Nàìjíríà lájọ wà Nàìjíríà náà ń pè bí gbogbo àwọn tó mọ̀ yẹn ló máa pè ó máa pè gbogbo sórí gbogbo ẹni tó ń gùn ẹ̀ ẹni tó ń gùn ẹ̀ àwọn ẹni tó ń ṣe tó fi ń ṣe gùlègbè everybody yẹn èmi má ọmọ ọ̀nà ó mọ̀ pé mi mọ gbogbo mo mọ level ẹ̀ orí social media ló máa ń ṣe bí èyàn ìwọ gan mọ̀ ó mọ̀ pé ìyá láyà ẹ̀ lójókòó wọ́n lè débí ìbáyìí wá sọ fún àwọn nìkan 24,000 wà á búyì oníyàwó kò máa lọ ó máa búyà mi wà lọ ó lè búyà mi kó lọ ó lè sọ̀rọ̀ sí àmì kó lọ ó lè sọ̀rọ̀ sáwọn àbúrò mi kó lọ àwọn àbúrò tèmi ṣoríire tí ìyá ẹ bá jẹ wọ́n kọta ayé tí ìyá mi jẹ wàláì mo fọlọ́n búra kò ní kú jàlàjàlà yẹn kò ní kúkú kó má rẹ̀ ní gbé yẹn ìyá ẹ kúkú kò rẹ̀ ní gbé kò rọ̀ ọmọ gbé kò rọ̀ ọmọ gbé àwọn ará àdúgbò ló gbé yẹ dìgbàdìgbà àwọn àáfàá gbogbo wọn ò lè gbàdúrà lé yẹ lórí àwọn èèyàn yarí ni gbogbo fámìlì yẹ yarí ni bàbá Dèjì dà àbúrò ṣọbó mọ bàbá Dèjì àbúrò ya ẹ òun àwọn àdúgbò náà tẹ̀lé tó lọ gba àwọn ipò sí fún ìyá ẹ ṣé wọ́n lọ sanwó pósí tí n bá parọ́ ọmọ ẹ̀ ṣé ìyá ẹ ìwọ ni wọ́n ra pósí òkú ìyá ẹ. bàbá Dèjì pẹ̀lú aládùúgbò máa yẹn lòun ò lówó lọ́wọ́ àwọn aládùúgbò ló tẹ̀lé máa yẹn ni wọ́n lọ ra pósí ká tó dé Ṣàngó wọ́n dẹ̀ ra pósí yẹn kéèkì náà porúkọ ibà máa tó wọn ti fi tán ti ra pósí yẹn orí ẹ bàjẹ́ ṣé wọ́n sanwó pósí ni ó mọ iye ìgbà tó fi sin ẹ̀ lówó pósí tó sin táà ní irú celebrity wèrè wo lọmọ irú kí ló ń ṣe káàkiri ọmọ ajílété lèmi ó ní 24,000 ẹ̀rọ àṣà ẹ̀kújọ́ mẹ́ta mọ́mí ẹ̀rọ àmà mo bí sì ní ẹ má bínú èmi wà náà tó máa sọ̀rọ̀ sí tó máa lọ èmi ò ní fiẹ́lẹ̀ ṣògbò bí mo ṣe wà bí báyìí àwọn èèyàn kan ní madam torí kò lè afẹ́ ti kọ́sọ́mà mi torí pé àwọn gbogbo kọ́sọ́mà mi mọ̀ pé olórí burúkú ọmọ òṣì ọmọ àjàrà burúkú ọmọ játijàti ni ẹlòmíà kan wò pé lówó dé ẹ lọ wo owó dé èmi owó dé sí ajílété gbogbo sórí ìyá ẹ sórí ìwà àti ìyá ẹ ajílété ni nà ẹ wó dé ni ìwọ tó máa wá sọ́dọ̀ 21 lọ́dọ̀ 21 Akeem 21 ọlọ́run bá mi fọ̀run kẹ́ ọ̀rẹ́ ọkọ mi Akeem 21 abẹ́ igi là ń jókòó sí àwọn kọ́sọ̀mù yẹn tẹ́wá ti kọ́ dọ́dọ̀ kọ́sọ̀mù yẹn jẹ́ ń júwe ara ẹ̀ fún ẹ dáadáa olórí burúkú olóṣì ọmọ ọ̀ràn kíran bọ̀dà ṣẹ́fẹ̀
hòtẹ́ẹ̀lì adékìmù yẹn ó tiẹ̀ fẹ́ gba yàrá síbẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n á fún ẹ jẹ ibẹ̀ náà tí wọ́n á fún ẹ jẹ abẹ́ igi yẹn la wà náà la máa ń jókòó sí abẹ́ igi adékìm akim ẹ lọ bèrè 21 best friend ọkọ mi lájílété kó tó di pé ńgbà tí bọ̀dá yẹn kó ọ̀gbàrà ti take over ọ̀gbàrà ní tẹ́ best friend ọkọ mi ń sìn tá a bá délé ọ̀dà adékìm la máa ń wà tó alájí yẹn láìkì mi gan ibẹ̀ la máa jókòó sí ibẹ̀ ló máa ṣe wéke bẹ̀dá mi tó bá dọ́dọ̀ ibà àárẹ̀ máa rùn ni àárẹ̀ máa rùn ni. ìwọ náà sọ lórí iṣẹ́ ẹ ní ẹ kí ni máràjì perfume kí ló ń ra perfume fún ẹ̀yin èèyàn ṣé kò tó kéèyàn fi 1 million ra perfume ó tó ẹni tá rẹ̀ bá rùn bí mo ṣe àmì òun lo perfume kí ni mo kọ́ ẹ bá fún mi gan máa ti gbàgbé gan kí n tó jáde nílé ní òun lo perfume dáàdì gan ọkọ mi àti lo perfume tó kórìí tébù mi ní rúùmù mi àmì òun lo bí òun ṣe èèyàn tó ń lo perfume torí tó bá ní body odor wa lo perfume kí ládé máa gbọ́ perfume sára ńgbà tó mọ̀ pé ní body odor olóòórùn eléro lábẹ́ àtẹ̀gbò àti ìtàbẹ́ gbogbo ẹ̀ lòórùn papọ̀. 18,000 ṣẹ́ẹ̀rí ẹ bá ń ṣe lè 18,000 ni ẹ̀yin èèyàn ẹgẹ́ ń sọ kí nìkan fún tí ìbá wa fọmọ ẹ̀ mo fi ọlọ́run mi ìráyè ni mi ò ráyè ni bí mo ṣe wà máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ 10 ni mò ń close mi ti di wọ 11 alẹ́ ǹsìn máa ṣiṣẹ́ máa dá kọ́sọ́mà lóhùn ni àwọn kọ́sọ́mà sì pọ̀ ẹ wò mí ìráyè kì í ṣe mi ì fi fọ́ǹbù ó ní àwọn kọ́sọ́mà sì ló kún bí mi ò fi fọ́ǹbù àwọn èèyàn ló kún bí ìbàdí ẹ má mi ì ṣó ojú ẹsẹ̀ ẹ wò ṣẹ́ ẹ̀ rí náà wà lọ́kàn mi ìráyè tí a pàtẹ́ mátà mi ò ráyè òun wọ olórí burúkú àjẹgbodò ń wẹ́ni kúnra o fẹ́ bà yé mi jẹ́ bó ṣe bà yé ara ẹ jẹ́ bó ṣe fọ̀rọ̀ bà yé ara ẹ jẹ́ o fẹ́ bà yé mi jẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ni kí n má bínú ẹ má bínú o jàre tẹ́ni má sọ̀rọ̀ mọ́ kò ń ṣe bẹ́ẹ̀ yẹn eléyìí tó gbọ́ yìí lọ́ máa mú mi sí kó mu gàrí sí olóṣì àjẹgbodò ń wẹ́ni kúnra ó fẹ́ sọ mí dá ó fẹ́ pòkúta lé mi náà lórí ó fẹ́ sẹ́ni mí dẹni tí ò ní ìta ńgbà bá wá jókòó lójoojúmọ́ tó jẹ́ tiẹ̀ mò ń wá tí mò ń wá ṣàkọ́mẹ́ǹtì ṣàkíní kiri ṣé mi jẹ́ pé máa ti ṣiṣẹ́ mi ò rí nǹkan tó ń ṣe lórí social media àwọn èèyàn kò rò mi ò ń ráyè iṣẹ́ mi pọ̀ àwọn eléyìí kí n tó dá olóhùn tán kí n tó ṣe kíní àwọn kọ́sọ́mọ̀ online tán bí mo ṣe wà bíbà wọ́n ti ń ṣe mo ti ń rí kíní tó ti send message kí n tó dá àwọn èèyàn lóhùn tán nígbà tí mi ò ń ṣe máṣíìnì ìjọ mi tó bá ká ọkọ mi láwọn máa gba fóònù olúwa máa bá mi dá kọ́sọ́mà rẹ̀ mí tí ò bá yé gan kò ní á wò pé wàhálà díẹ̀ wọn tó mọ mi bá ń complain bàbá wọn ló máa sọ pé nǹkan tí ìyá yín ṣe àánú àṣe yín tó máa ń ṣe group kiri báyìí ọ̀dọ̀ àbáwọn ni mo ti máa wò wọ́n tí máa bá wọn sọ̀rọ̀ báyìí ẹ̀yìn sọ̀rọ̀ mo ti máa kọ́ ní mọ́ ni mo máa ṣe nǹkan mi ò fi ṣe kíní èmi busy 22,000 ẹ̀yin èèyàn tí tó bá dàbí ẹ̀ kankan tí n bá rí láti máa tí mo rí ṣó kíní ẹ̀ mo lè máa update fún má gbògo lọ́wọ́ mi má gba kọ́sọ́mà mi lọ má sọ mí da láìníṣẹ́ bíi sí ẹ lò ṣàtọ́nà sí kámẹ́rà látàárọ̀ dalẹ́ ní àròjọ́ ẹnu ẹ̀ ti gbẹ ó sọ̀rọ̀ ẹnu ó yọ tán lórí ìjókòó orí gbẹ ẹnu gbẹ ojú gbẹ etí gbẹ gbogbo bọ́dì gbẹ mọ́ lára ìdí yọ tán 28,000 orí ẹjọ́ yìí náà ni àròjọ́ má kò bá mi má kò rí burúkú tiẹ̀ bá mi má fòṣì kan mi lórí burúkú olóṣì má sọ mí dolówó àná 28,000 má sọ mí dolówó àná 24,000 lélẹ̀ tí ìbá dá ẹ lóhùn yẹn ò ṣe pé àìmì sọ̀rọ̀ fún ẹ ta ni ò lè dá ẹ lóhùn mi ìdẹ̀ lè dárúkọ ẹ ń bí láéláé torí mi ò fẹ́ ìjọba máa invite mi ohun tó bá ti mú mi dárúkọ ẹ báyìí ìgbà lọ́wọ́ àlọ́ mú lẹ́tà á ní kí n wá sí police station bìkan àbí á ní wá bìkan àwa jókòó àwọn náà wá dé èmi àti àwájọ sọ̀rọ̀ ọlọ́run ò ní jẹ́ ọ̀sán ní àtòrú gbọ́dọ̀ pàdé mọ́ láéláé a lè pàdé mọ́ tí Jésù máa fi dé gbogbo ètò ìṣe yẹn orúkọ kò ṣe pé ó láyà ló fi ń dárúkọ mi kò ju kán sọ lọ tán bá rí wa wọn máa parí ẹ̀ èmi ò bẹ ṣe yẹn mi sí bẹ́ẹ̀
mi ní bẹ́ẹ̀ ṣe ní ìsìn ṣé orí mi lè lọ nírò yẹn láéláé. I will never mention your name. Kò sí ohun tó lè pa wá pọ̀. Mo kàn mọ̀ pé ìjọ kan àjọ kan mọ̀ pé mi àti ẹ a máa jọ jókòó, kò sí ohun tó lè pa wá pọ̀ torí mo mọ orú yín. 28 mi ò ní mention orúkọ ẹ ń bí èmi á mention orúkọ ẹ èmi ò jẹ́ mention orúkọ ẹ o kí ni mo fẹ́ mention orúkọ ẹ fún tẹ̀rù kan ló ń bà mí tó bá ṣẹlẹ̀ tí ó bá di woro sí woro ó mọ̀yàn tó mi ni ṣé ò mọ̀yàn tó mi ni ṣé ò mọ̀yàn tó mi ṣé ọmọ pátì wa ni wò ni ó ń ṣe ọmọ pátì wa ọmọ APC lèmi ọmọ ìjọba lèmi àbò mọ ni ọmọ APC lèmi confam ọmọ ìjọba àbò ìṣirò ṣòro kó èmi kò sí wo kò sẹ́ni tó lè yára sí wa kó má jìyà kò sẹ́ni tó lè yára sí wa kó má jìyà tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ó ń ṣara wa àmọ́ ẹ̀rí àti kọ̀ ẹ̀ lákẹ́ akọ̀ ẹ̀ lóko òṣèlú gan kọ̀ ẹ̀ onítíátà kọ̀ ẹ̀ ọ̀rẹ́ kọ̀ ẹ̀ ará àdúgbò kọ̀ ẹ̀ ẹbí ọkọ kọ̀ ẹ̀ ẹbí ìyá kọ̀ ẹ̀ ẹbí bàbá kọ̀ ẹ̀ gbogbo àwọn èèyàn kọ̀ ẹ̀ àwa tó wá tún yá bọ́rọ̀ yìí bọ́rọ̀ postmodern mo tún kọ̀ ẹ̀ èmi bọ́rọ̀ post ó bọ́rọ̀ mi post ni na ó bọ́rọ̀ mi post ni ìyẹn ni pé o fẹ́ ṣe pàtí ó wà wájú ló ṣe wá lẹ̀ mọ́ mi ìwọ náà fẹ́ káwọn èèyàn gidi wá báyìí wá lẹ̀ mọ́ mi láì ṣe mọ́mì mi yẹn 30,000 mọ́mì mi yẹn mọ́mì ó sì gbàgbé ìgbà tó fi pè mí mọ́mì èmi ò jẹ́ gbójú ẹ̀ sórí péjì mi wàláì Jésù Kristi ń gbọ́ tí n bá ti rí ẹ báyìí bí bèbí bá ti ń wù ẹ báyìí ọkàn mi ò súre fún ẹ tó mi ìfẹ́ ojú ẹ yẹn èpè ló ń gbà lójoojúmọ́ ìmọ̀ àwa gbé ẹ sójú péjì mi ẹ wo gbé ara ẹ síta alára jigbínjigbìn gbàmúpamù jigbínjigbìn tó kún gbogbo ọrùn ẹ àkùndọ̀rùn ní ìsìn àwa lẹ̀ pancake yẹn á mú powder yẹn ṣé clay ni ṣámọ̀ ló lẹ̀ mọ́ ojú ní àtọ̀run wà ṣé torí tèmi ló ṣe lẹ̀ amọ̀ mojú àtọ̀run kọ́ lè lo fáìn jù mí láàbì èmi rè ṣé o ti rí mi èmi ò ní lẹ̀ amọ̀ mojú èmi ò ní nǹkan kan tí mò ń lẹ̀ mojú wàhálà tí máma dákọ́ sọ máa tú gbogbo gèlè dànù gbogbo ẹ̀sìn wá rí mi ṣọ́ọ̀bù máma bọ̀ ni torí pàwà bíìsì so come back next year our bc sórí tí mo fún ẹ jẹ́ àjẹyó kó jẹ àjẹṣẹ́kù kó o ṣe ṣóò tí gbogbo èèyàn ló ń bá jà kiri gbogbo èèyàn ló ń bá jà ike ṣímàdà lóhùn o ara ló ń ta ó ti mọ̀ pé àwọn onítíátà àwọn ọ̀gá tíátà wọ́n ti pardon ọmọ yẹn ó tún wá fẹ́ kórí burúkú ọmọ ọlọ́mọ ó ń wẹ́ni kúnra agégbodò ń wẹ́nu kúnra nke ṣé òsì lára ẹ̀ mọ́ ìwọ́ṣíwà London ban wọ́n ti báànù ẹ nínú tampa wọ́n ti báànù ẹ nínú tampa orúkọ ẹ̀ sì nínú tampa mọ́ orúkọ ẹ̀ ò sì ń bẹ́ ò lè ṣo ní tíátà mọ́ wọ́n ti báànù ẹ nínú tampa wọn ẹ ṣe òjàre ọmọ táyọ̀ wọ́n ní love from Scotland èmi náà love fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ love fún mi yẹn orí ẹ burú dànù olóṣì bó bá kanlẹ̀ ní ìsìn náà wá ní kátó káwọn èèyàn kóra wọn jọ kán ní olówó ṣara wọn jọ nínú tíátà ọlọ́lá ṣara wọn jọ àwọn gbajúmọ̀ ti ṣara wọn jọ àwọn olówó ṣara wọn jọ àwọn olówó ti ṣara wọn jọ wọ́n ti arrange ara wọn wọ́n ṣe pati lọ́tún lọ́sì actress ni àwọn gbogbo èèyàn ti ṣara wọn jọ àwọn èèyàn pàtàkì ti ṣara wọn jù asínwín ṣara wọn jọ wèrè ṣara wọn jọ abugijẹ ṣara wọn jọ nínú tíátà ìwọ ló lórí àwọn abugijẹ ìwọ ló lórí wọn àwọn asín àwọn wèrè tẹ ṣara yín jọ ó tiẹ̀ lógo mọ́ mo bẹ́ẹ̀ pò mo bẹ́ẹ̀ fà ó rò pé lè mímí wálẹ̀ níwò OBANLA kìnìún fọ ìrísí ṣé orí kìnìún rè onídàá fún yàrá kú yàrá ìjà inú torí ẹ bàjẹ́ dànù olóorun eléru lábẹ́ onídọ̀tí òun fọkọ tiẹ̀ ọkọ ẹ tó gẹ́ pé mo fọlọ́n búra wọn gbọ́dọ̀ ta ọkọ ẹ ní gbàǹjo lórí bíríìjì Èkó kéèyàn rà wálé kọ́ ta ọkọ ẹ ní gbàǹjo lórí bíríìjì Èkó kéèyàn rà wálé
ọkùnrin tí ò wà responsible, ọkùnrin tí ò tọ́jú ilé, tí ò tọ́jú ọmọ, tó wá kó ọmọ báwo obìnrin, ìwọ obìnrin wá ń ṣe mọ́gájì alẹ́ lórí. Ṣọ́kọ nìyẹn ni àbí pàǹṣàrà? Orí ẹ̀ burú dànù. Ọkọ ẹ̀ kò ní kankan, kò náàmúyàn gan ọkùnrin kankan lọ́wọ́. Orí ẹ̀ bàjẹ́. Ṣé bí ìwọ olófin ṣe manicure, òfin ránṣọ lé lọ́rùn, tó bá ránṣọ lé lọ́rùn, ayé àtẹ̀lé ẹ lọ́rùn, bọ̀dọ̀ọ̀dẹ̀, dàgìrì bọ̀dọ̀ọ̀dẹ̀, dàgìrì bọ̀dọ̀ọ̀dẹ̀, a máa gbẹ́ni tẹ̀lé ẹ káàkiri. Ṣọ́kọ nìyẹn. Ọkọ ẹ̀ tó yẹ kán lọ tà dànù ní ìsìn kó àfiradìyẹ ká pa jẹ. Ká ta ọkọ ẹ̀ dànù káfiradìyẹ ká pa jẹ. Bàbá àjàrà bùkà, bàbá játijàti, bàbá rédèrèdè, ọkọ ẹ̀ jìgòlò. Ìwọ tó fẹ́ jìgòlò ọkùnrin sílé, ó fẹ́ máa sọ̀rọ̀ sọ́wọ́n bàbá tó ń sanwó school fees ọmọ international student àwọn ọmọ tèmi kẹ̀ tí wọ́n dáadé sanwó ọmọ school tó san school fees àwọn ọmọ ẹ̀ ṣòro pò yìí sì ni kéèyàn lọ́mọ sílùú òyìnbó ọmọ mẹ́rin lé kó lọ́mọ lọ lu òyìnbó kó lọ́mọ lọ mẹ́rin lọ lu òyìnbó kó dẹ̀ san school fees wọn tọ́kàwé tọ́gboyè rẹpẹtẹ ọmọ rátiràti olóbùkún olóṣì ìtóbi náà ń ṣe ló lọ́ọ́ fi kọ́ ó lọ́ọ́ fi lọ́sìn ni àfi bí ẹrú ìwọ̀n ẹrú ló ti wá ó lọ fọmọ ẹ lọ́sìn nílùú òyìnbó lórí burúkú olóṣì ọlọ́mọ ẹ ń lọ ṣiṣẹ́ ní ibìkan ló ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́mọ tèmi mutí ó mọ ọkọ mi ní òmóríkì wọn ni àwọn ọmọ arọ́tí wẹ̀ bí òjò wa tó bá ti mú ẹ̀wọ̀ gan mọ̀ ní gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn gbogbo ọmọ yẹn wá tó bá ti wọ any compound tó bá wọ̀ báyìí wọ́n mutí dànù láàárọ̀ kùtùkùtù wọn ò jẹun ọtí náà máa kọ́ mu oníkọ́mọ mi máa mutí tí ò bá mutí sẹ́yìnpá báyìí ni kò fi jọ ó máa mutí náà mi sọ sórí ọkọ mi àti bọ́ọ̀lù ṣe bá ń gba sìgá gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ń bíbà lórí social media mo ti sọ Jésù ló gbà ó wá lọ́mọ mi mutí ó mutí wá jẹ́ kíni ọmọ kọ́ nínà wọ́n mutí ni oríkì ẹ̀ ni àwọn ọlọ́mọ arọ́ tí wẹ̀ bí òjò wọ́n fọ́ tí wẹ̀ ni ìyàwó ajọ́ ọmọ mi mutí ṣọ́ọ̀ṣọ́ fún ẹ̀ kó jalè ni olórí burúkú olóṣì olè aláfọwọ́rá ọmọ ládàradà olè adójútì ni ìjọ kìíní àná rẹ̀ tọ́ pé ló lè mú ní ó lè bí ti báwo mo fẹ́ fèǹtì bí báyìí olórí burúkú ó rojọ́ ọ̀hún gan mo béèrè ọ̀rọ̀ títí lọ́wọ́ ẹ̀ ó kàn yí mi ni orí ẹ̀ bàjẹ́ ọmọ òṣì ọmọ rádaràda ìwọ ọmọ tó yẹ kán rí títí kan dáná sun o tún bọ́ sẹ́ni social media kíní kan wọ́n jèrè kíní kan ni àwọn kan jèrè kíní èrè wo ló ní lọ́wọ́ orí ẹ̀ bàjẹ́ àìṣe kíní ni àwọn ṣe precaution ni èèyàn kan ló máa kọ́ sí kinní yẹn má rò pé orí ẹ̀ kan wà kan ìwọ lórí tó lè jà fún yàn ni orí ẹ̀ yẹ kó jà fún ẹ orí ẹ̀ jà fún ẹ òun lórí orí ẹ̀ ò jà fún ẹ láti jẹ́ lóò ti rí tíátà orí kó o ti rí eré gidi ṣe jáde kí o gbé yàn lọ wo ẹ̀ sínímà orí yẹn ṣe jáde orí ò jà fún ẹ nìyẹn ibi tó rí jà fún ẹ ní dé ni kó máa jà kiri orí social media kó o rélé ìkó wọn kó rí ìkó wọn ó wá joyè wọn ojóore já wọ́n rìn wọn orí social media ta ló fi ẹ́ ṣe kóòtù àṣìpa orí social media orí ẹ bàjẹ́ bó ṣe wá ló ṣe máa rìn lọ kó o tó rìn lọ́gàn a máa fọ́ ẹ lójú àgbà àlàáfíà lówó ẹ orí ẹ bàjẹ́ dànù ọmọ òṣì ọmọ rádaràda èmi wà náà tó máa sọ̀rọ̀ sí ni èmi tó yẹ pé kó sú mi kò rẹ̀ mi rí èmi wà náà mo ṣe máa pèèyàn wọlé ẹgbẹ́ ó yẹ pèèyàn wọlé àìlèjalè èèyàn pèèyàn wọlé àìlèjalè pèèyàn wọlé èmi fúnra mi wàláì mo lè sọ̀rọ̀ ìdí ọ̀túnla tí ò ní rẹ̀ mi tí ò ní sú mi ìwọ báwo ni ìwọ lẹ́mí mi lọ́wọ́ ni kò ní dá fún ìyá alájà ìyá ẹ̀ tó kú jálajàla tó kú dànù ìyá ẹ̀ tó kú tó jẹ́ pé lẹ́yìn tó lagimọ́ lórí tó forí ìyá ẹ̀ sólẹ̀ ibi tó ti ṣògùn owó bàbá Kọ́lá tó lọ ṣògùn lọ́dọ̀ ẹ̀ kò ní dá fún ẹ orí ẹ̀ bàjẹ́ dànù èmi wà nú àwọn tó lè sọ̀rọ̀ sí bíbá yẹn ó máa sọ̀rọ̀ sí mi ó máa lọ kí ló fẹ́ fi kún ó wá mú olówó èmi torí ìtèmi ló ṣe lọ kàtíkè tó gbé kínní pàǹdà wá sójú tó mú clay tó gbẹ tó lẹ̀ mójú tójú ẹ lẹ̀ bẹ́ẹ̀ yẹn torí tèmi ló ṣe wá kọ́ lè ní ìwọ ń fáìn ẹ̀rí bóun ṣe lẹ́wà ẹ̀rí bóun ṣe kínní kò ní orí ọlọ́run ní bá mi ayé ò ní mú yẹ́sẹ̀ bàbá ọkọ mi ní wáyé tì ayé ò ní mú yẹ́sì ó wá ń sẹ ọmọ ẹ̀ kan tóbi náà ló mọ gògóró kiri yẹn àbó ń ṣí èrè ìgbà tó yẹ kó fọkọ mi ṣe ẹ̀dà gan ó dìdí sanwó lóhùn ògbà ẹ̀dà òun tí mu tí òun gbádùn ọtí wá jẹ́ kíni èèyàn mutí jẹ́ kíni èèyàn mọ ògógóró jẹ́ kíni wọ́n gbàdúrà ọ̀rá tí wẹ̀ bí òjò ni. tó o bá dé lu ọkọ mi gbogbo òlu wọn gbogbo agboolé báyìí bó ṣe máa gbé káàgì síta rè ojoojúmọ́ jẹ̀dí ń ṣe wọ́n a máa gbọ́ àgbógbá àgbo kíní kan àgbo ọ̀fà àgbo oríṣiríṣi náà máa pè ògógóró ló ń jẹ́ bẹ́ẹ̀ olọ́mọ elérìndà mutí olómutí tó bá mutí ńkọ́
ọtí yẹn wá fẹ́ wọ́n wá sọ wáyé pé ó jalè even go òyìnbó amútí òyìnbó agbá amútí ni are you crazy are you crazy why you don't have to ọtí nìyẹn ọmọ mi mutí wá jẹ́ kíni sọmọ tèmi jalè ni wọ́n sọ wáyé pé ọmọ mi ń sọmọ ọ̀dọ̀ orí ẹ̀ bàjẹ́ wo lórí burúkú olóṣì ìkọ́ṣọ́ tó lóbi náà ó tọ̀tì ìtò bí tó ló rán lọ lóyìnbó tọ̀tì ó wá ranjú mọ́ àwọn tó ti ṣiṣẹ́ ọmọ tó wá ń jèrè ọmọ àmọ́ bó ṣe rí wọn bá lára ń ta tòtòtòtòtò kí ló ń ta ẹ́ lára ń bẹ̀ kí ló ń ta ẹ́ lára ń bẹ̀ ń tàn ọ̀rọ̀ ẹnu náà ní ìlara òun ló fi gbá rẹ̀ dà wọ́n gbá wèrè dànù bíi tébù tẹ́nísì ni tẹ́nísì wọ́n gbà dànù gbá wèrè dànù wọ́n fi kíní gbà dànù kò tún má ṣe anybody mọ̀ ẹ̀yin ọ̀tẹ́ bá gbèsè pati tí n bá róní tíátà tó bá pọ̀ mọ́ lórí burúkú àbò lórin pèsè pati máa jókòó máa bú yín bí báyìí máa bú ẹni yẹn bí ẹ má pèsè pati ọmọ rádaràda ọmọ òṣì ni ayé ti kọ̀ ọ̀run kọ̀ akọ̀láyé agbede mẹ́ràn jẹ́ ọ̀run àtayégun àti kọ̀ ọkùnrin kọ̀ obìnrin kọ̀ àti kọ̀ ẹ̀ láyé akọ̀ ẹ̀ gbogbo ìkúnlẹ̀ abiyamọ kọ̀ ẹ̀ orí àwọn ọmọ kéékèèké kọ̀ ẹ̀ orí ẹ̀ bàjẹ́ tó bá ṣorí burúkú ṣò tó ń ṣe náà tó máa ṣépè fún ọmọ ọlọ́mọ máa tún lọ send message sí stop it máa jọ máa tún máa bẹ̀ ẹ́ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ máa bẹ̀ ẹ́ ni táwọn èèyàn bá máa jáde báyìí orí mi lè pè máa lọ táwọn èèyàn bá máa jáde báyìí ọba ló bá sọ̀rọ̀ mo dẹ̀ ń bá sọ̀rọ̀ mo ń bá sọ̀rọ̀ mo ń pè kó dáhùn ní tí ẹ bá kẹ I call you back ó jọ rẹ̀ lójú olórí burúkú olóṣì ọmọ rádàràdà ọmọ játijàti ọlọ́run ìbá mi múre fún ẹ dáhùn kọ́sọ́mà mi lóhùn mí ní wáyé tiẹ̀ jọ bí ò ráyè tiẹ̀ ọmọ téèyàn bá ráyè máa bẹ́ẹ̀ ṣe kínní èèyàn máa sọ nǹkan nù mi ìfẹ́ mi dẹ̀ láìkan kọ́sọ́mà mi mi ní wáyé tiẹ̀ bá mi fáwọn èèyàn ní nǹkan bá mi dáhùn èèyàn lórí ojú òní tí mo ti ṣe tán mi ní wáyé tí ò bá sí ìwọ àbá láàrú ẹ ìwọ jákujàku olóṣì burúkú ọkọ ẹ tó yẹ kó lọ jọyìn kó máa lọ dẹrù máa 12 ó yẹ kó lè dànù kó lọ máa dẹrù máa 12 ó yà gbé náà gbé àgbà pàdá níbẹ̀ á ṣe bí èèyàn gidi olóṣì ẹrúbìnrin tó gbé sílé ẹrúbìnrin ọlọ́run máa yẹ ká yẹ ọmọ tèmi rí báyìí o orí ẹ bàjẹ́ dànù orí ẹ fọ́ dànù èèyàn tiẹ̀ níṣòro díẹ̀ kó dẹ̀ kúrò kó kó ònú ilé obìnrin ló wá lọ kó ọkọ wa kó báyìí nínú ilé ibi tó ṣe já àgbà lọ́wọ́ ọkùnrin tó jóye gbà lọ́wọ́ àṣà gbà lọ́wọ́ àwòdì olóṣì burúkú ọmọ òṣì fàwọ̀rajà ọmọ olè bàdágìrì ayé ẹ̀ta pàwọ́ ayé ẹ̀ta pàpàpàpà ayé ẹ̀ta tàtàtàtà bí àgbàdo níbà mi yẹ èmi ló ń bá sọ̀rọ̀ èmi ni bàbá sa ẹ̀jẹ̀ ńlá tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ bèrè abẹ́ bèrè èmi ló ń ṣe gbèrè abẹ́ gbèrè kò ní dá fún ìyá ẹ̀ èmi ló ń ṣe gbèrè abẹ́ gbèrè fún ta ló lórin níbo ni wọ́n ti rórin agbórin mọ́wèrè lẹ́nu kí ló ń sọ ó sọ̀rọ̀ gan ò lè rọ̀rọ̀ tèmi sọ mọ́ rí ẹ bàjẹ́ dànù ẹ̀yin èèyàn tí ì bá sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ mi ò ní time mi lè fi gbogbo àwọn kọ́sọ́mà mi lẹ̀ kí n máa ráyè gbogbo ilé mi ò ráyè tiẹ̀ má kórí burúkú tiẹ̀ bá mi má sọ mí di dà bí mo ṣe dà kò ní yẹ láyé kò ní yẹ lóko bàbá tèmi tó ń sọ̀rọ̀ bá mi fún mi píṣọ̀ dáàdì yẹn dà ace máa mú píṣọ̀ dáàdì mi yẹn wọ́n sọ fún mi pé ẹ káwé orí ẹ báwo ló ṣe fẹ́ kórìí mi rí nígbà tí mi ò ṣọmọ àlè níbo mo ti fẹ́ rí irun lórí orí náà dà irun náà dà ó rí ibi tó rí bàbá mi ti bẹ̀rẹ̀ ni àní láti 73 November ní dáàdì mi ti gẹrun láàsì igọ́ tán bí Kúdí àbúrò mi ó ní dáàdì mi rẹ̀ ẹ wo rí dáàdì mi ṣé bàbá tó rí ẹ̀ pa ewo bí tínú ẹ̀ ti bẹ̀rẹ̀ níbo lẹ fẹ́ kẹ́mi ọmọ ẹ̀ ti wá rírun ẹ̀dó níbo lẹ fẹ́ kí n rírun níbo lẹ fẹ́ kí n máa ẹ wo bí tínú dáàdì mi ti bẹ̀rẹ̀ ẹ rí dáàdì mi ni dáàdì mi tó fi kú tí dáàdì mi fi kú 1989 tí dáàdì mi fi kú ní February 16 kò gẹrun ẹ̀ rí ó ní kò fi kankan irun ẹ̀ rí so ẹ wá expect níbo la fẹ́ kí n rírun ta ni mo fẹ́ fi jọ even eléyìí bírèdì tí mò ń ṣe ìgan ọmọ mi ló jẹ́ iṣẹ́ adéṣàlẹ̀ lónímọ̀ mi tẹ́ bá ṣe bírèdì àpọ̀ òun àti ìyá àlìyà ìgbà kan ìyá àlìyà máa ń mọ ọmọ tó máa bá mi lọ́ọ̀kì ẹ̀ wá ni bọ́ọ̀ tó bá mi lọ́ọ̀kì ẹ̀ yẹn ọmọ yẹn mú kí tó ṣẹlẹ̀ lómi bíbà ṣẹ́bi níran ni ẹ wá wòrí ẹ ìyẹn wá jẹ́ kí ni máa fa kokun ẹ
mbà má ní irun lórí kò kójú mi má fine jù báyìí lọ mo fọlọ́n búra mo make home I made my business clean business mo dẹ̀ wo inú ilé mi ni ilé ọkọ mi ni mo gbé wà èmi ò jọkọ gbé ìwọ ló jọkọ gbé olè tó gbọ́kọ yẹ onímọ̀ ẹgbẹ́ ọkọ yẹ láta gbáwọn ọkọ àwọn láyé mi o gbogbo àwọn celebrity ẹgbẹ́ bọ́n ṣe ń fẹ́ footballer wọ́n fáwọn èèyàn gidi tán náwó lé wọn lórí báyìí ìwọ ń fi ọkọ tiẹ̀ òfin wé bàbá olówó máàlù tó ní àwọn mọ́tò olówó ńláńláńlá ó mọ àwọn fámìlì Òkòyè ní ọmọ fámìlì máa yẹn ni wọ́n fi ọkọ ẹ àárẹ̀ àwọn onípọ̀npọ̀n lọ́kọ ẹ̀ ìyẹn ló fi ń wé ìyẹn ló o fẹ́ máa compare máa yẹn àwọn yẹn fowó wò hard money wọn ni wọ́n ná gbogbo àwọn tó fẹ́ máa compare hard money owó táwọn ṣiṣẹ́ fún kò ń ṣe owó tí wọn obìnrin tó lò tó fi yẹ ẹ ṣòwò tó ń gbó wá fún ẹ lóru tá ẹ wá fi ń divert ẹ fi ń ṣòwò kò ní dáa fún ìyá ẹ ìyá ò ní sinmi nínú kòtò ẹ̀yẹ́ yẹn kó dàbọ̀ ẹ ní sórí burúkú I love you kó yẹ bá mi lè sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ mo kàn á ń ṣé kò yé yín wọ́n báwo. Ajá Fàdílátù àwọn èèyàn kan ń pè mí ní ẹfí mi Ajá Fàdílátù ọ̀rẹ́ mi tó gbá ski Àtọ́kẹ́ Ayọ̀dèjì mi ní wáyín sí gbogbo ẹ̀yin tẹ̀mí lórí YouTube yẹn I love you àròrí àwọn tí YouTube I can't just stop laughing gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tí YouTube yẹn kàn rẹ́rìn ni pákéjì ni ó pákéjì ọkọ ni ó lè ṣí gbogbo ẹ̀ náà lè pákéjì ó ń gbé báàgì kan tó ń gbé bọ̀ lórí burúkú olóṣèlú gbé báàgì 20 million 30 million ó bá gbé fáàgì 4 million 300 million dání kò kàn wá sórí panda bábí gbé báàgì ẹyọ kan bẹ́ẹ̀ sẹ́ mo ní ẹ gbé báàgì ẹyọ kan fún mi látẹ̀kùn ìdáhùn báàgì ẹyọ kan ó ní panda yìí ó pè wá 75 ó tẹ̀ ṣe wọ̀n ní kò wọ́n tó ìtẹ́lẹ̀ ó pè wá òun là fi mú káàdì wọ àǹkárá wa wò ó bá wọ aṣọ ó ní 150 million ìyẹn ò kan àwa káláṣọ 150 million ló wọ kò kan wa so far tó tí ń bá wa san school fees àwọn ọmọ wa ó dẹ̀ bá wa gbé ayé àwọn tó manage gbégbé ayé wọn àwọn ní fake life àwọn láti ń rí gbé ayé wọn nísìn àwọn yẹn ti ń fly aeroplane wọ́n ti ń fly private jet yóò fly private jet yóò ṣé o rí yóò ti rí ǹdọ̀ ó ń lè 75 ní pẹ̀lú ìgan bóyá kò pọ̀ mọ́ ó pè wá àwọn ò gbé fake life àwọn san school fees ọmọ àfọmọ lọ́sìn lé African store ní ìlú Amẹ́ríkà ọmọ mi ò lọ lọ́sìn ọmọ ti ẹrú ló ń ṣe ẹbí ẹrú ló ti wá ìran ẹrú so lọ́ máa fa ọmọ ẹ lọ́sìn kiri àwọn ṣiṣẹ́ ọmọ busy tá a bá ti ṣí ọmọ tán tá a bá wá ń jẹ́ àṣẹ ìṣókò yẹ sórí iṣẹ́ ọmọ làwọn ń sórí ẹ wò ẹ̀yin tẹ́ ẹ bá wọn ẹ wò 40,000 mo sì ní báàgì bóyá bíi mélòó bóyá bíi mẹ́fà bíi mẹ́rin kò pé bíi mẹ́rin mo ní 40,000 àwọn òrà yẹ ẹjọ́ ń bí ó ṣàrí bá a ṣe ń kó wá là ń tà máa tó tún lọ sí China Chinese máa wọlé lọ́n ti sẹ́ni sí máa lọ sí China má wọrí tí n bá tún kó wá màá tún dàbò ẹ̀ wáì kí n tó tún lọ sí China gan àwọn ọjà tó tún adé ọjà tó tún dé àwọn ọmọ àjájà ń bí ni ìwọ lè rí nǹkan kan àwọn àjájà báyìí ṣe ẹ rí ẹnìyẹn ṣe ẹ rí ẹyẹ ńgbà tó ẹ ti gbàgbé ńgbà tó mú ẹnìyẹn wá mú ó ti rántí nígbà olóbùkún gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹnu ẹ̀ ló ń dùn sí olómọ̀rọ̀ sọ́jú olórí burúkú ọmọ òṣì ọmọ wòlíì bísà ọmọ wò sàràbàtà ọmọ ajá àràbùkà ọmọ jálajàlọ ọmọ rádaràdà ọmọ rédèrèdè kò ní bá mi yẹ látàárọ̀ dalẹ́ orí ẹ burú dànù orí ẹ fọ́ dànù orí máa fọ́ ẹ kú ni kó ṣì kó bí báyìí ọlọ́run ò ní bá mi fire fún ẹ èmi máa sá fún wa àti tànà bó ń ṣí rí tí n bá sọ̀rọ̀ wá ní ó rò pé bóyá mi ò sọ̀rọ̀ bóyá pé kí ni ó lọ́rọ̀ tèmi lẹ́nu èpè ló máa ṣẹ́ ń bí àwọn oníṣépè fún ẹ mi ìdẹ̀ ní ṣépè fún àwọn ọmọ ẹ gbogbo ohun tó bá sọ sáwọn ọmọ mi báyìí ìwọ gan mọ̀ pé inú ibi tó wà yẹn ni gbogbo olúgbòhùn gbogbo orí burúkú èpè tó ti gbé sínú ilé yẹn ìwọ gan náà ló ń forí ara ẹrù torí oríṣiríṣi èpè ló wà lọ́wọ́ ẹ gbogbo ètò òfin gbó lọ́wọ́ ọkùnrin gbó lọ́wọ́ kọ́sọ́mà gbó lọ́wọ́ gbogbo ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ tó inú yàrá bí tó gbé wà yẹn bó ṣe ń ṣe báyìí tó ń gbéṣẹ́ rẹ lórí àwọn ọlọ́mọ ìwọ ló ní mo ti sọ fún ẹ kó yé ṣépè mọ́ mo sọ ibi tí mo ti kọ́kọ́ ṣẹ̀ ẹ́ nìyẹn má ṣépè mọ́ fi wọ́n lẹ̀ yé ṣépè mọ́ ìpè la ní kó má ṣẹ̀ lódò lórí burúkú báyìí bó ṣe ń ṣépè fáwọn èèyàn kémi náà máa ṣe é kí ni nǹkan tó fẹ́ kí n máa ṣe nìyẹn a ní kó lọ pè yẹ inú kòtò tàbí kó lọ bá a lọ́hùn kó tẹ̀ sígbà tó ní lọ bá torí òní pẹ́ lọ bá ní ìtò tarabọ̀ yìí ó máa kúkú òjijì ni wá sí ọkàn ní jí ni
gbogbo iṣẹ́ tó wà lọ rán sí mi lóru gbogbo wọn ni mo rí àwọn gan mọ̀ pọ̀ wọ́n bá àyàn lé lórí burúkú rán ó tún lọ mẹ́nìkan ìyẹn náà tún mú kíní àkọ́fù bó ṣe mọ̀ ṣe kàn mọ̀ kàn kí ló ń ṣe lè wọ náà bó ṣe sọ́nà náà kiri lójú oorun bó ṣe ń sọ mo ní kí ló mo wá orí mo ṣe fi ẹ̀ṣẹ̀ sí ìyá ńlá ìyá ẹ lójókòó yìí òòṣà lójókòó yìí bí n bá wà nídìí àwọn máa bọ mí ni rí ẹ bàjẹ́ ó rò pé mi wà nù kíní ó rò pé èmi ráyè kí n máa bẹ́ẹ̀ wá kọ́ máa ní ìyá yẹn náà títí jáde ó ti jáde ó rò pé ẹ lè mi fẹ́ èmi ò ráyè gbogbo yẹn mo bí sí àwọn àtajà ń bí ni olùṣe apàtẹ mátà lọ máa lọ wò lọ rán oògùn lọ rán ètò ń ṣe ẹ́ lọ́nà ètò ń ṣe ẹ́ kókó sì kú òbí ẹ wò kó sì rẹ jẹ bá mi tẹ kó sì lọ ẹ ṣé ẹ̀yin tèmi ẹ ṣé ojú òní tí mi ní wá yín tì tí bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wà ńlẹ̀ o wèrè wà ńlẹ̀ o ó kún bí o ṣé lè ná fẹ́ 300 ilé rẹ̀ fà nǹkan tá ẹni ọjà àwọn wà bí àwọn òṣèré ìyẹn jẹ́ mú jẹ́ ìfọ́ ní 300 yẹn wọ̀n kọ́ máa rò pé àkàn sọ̀rọ̀ bí àwọn òwà bí wàá sọ̀rọ̀ lórí burúkú a máa pe fake call a máa pe fake okay à ń bọ̀ kọ́ lè lò náà bc bc nobody ayé ti kọ̀ ẹ́ kò sẹ́ni máa pe ẹ̀ wọ́n ní ìta wà èmi máa kúrú máa bẹ̀rẹ̀ dọ́gba náà ò ní bá mi kò ní jẹ́ kó yẹ lọ́lọ́pẹ́ kọ́ sọ́mà ìwọ wà fẹ́ kú ẹ̀yìn ẹ̀ má bínú.